أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. الحمد لله الذي يستحق لعبادة المتعبدين، والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. adúpẹ́ fún Ọlọ́hun ọba Allah, ọba tó jẹ́ pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa sìn, nítorí pé òun nìkan náà ni Ọlọ́hun wa. Ọba yìí òun náà ló pa wá láṣẹ tó ní ká wá sìn òun láyé. Ọlọ́hun tó wá fa èmi àti ẹ tó fà wá sínú Islam. Ọlọ́hun ọba Allah tó túnṣe nìkọ̀ọ̀kan wa nínú fámílì wa, nínú ẹbí wa, láàrin ìlú wa, nínú ayé. Ọlọ́hun yọ wá, ó ṣà wá mùsùlùmí. Àwọn tó kù Ọlọ́hun ṣe wọ́n kèfèrí. Ọba tó ṣà wá mùsùlùmí yìí yóò dá ká máa dúpẹ́ fún Ọlọ́hun ọba náà. Ọlọ́hun àbí ọ́ pẹ̀lú agbára rẹ̀. Ẹ̀sìn náà ìwọ ló bùn wa, ó fún wa nígbàtá àti ìdá ilé ayé nípò tá ṣàdúrà kó fún wa lẹ́sìn. Nítorí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní ayé níbàámu pẹ̀lú kádàrá tá ti kọ kọ́lọ́hun tó dá sánmà tilẹ̀. Ọlọ́hun ọba aláàtọ́wá sí mùsùlùmí òdodo. Ọlọ́hun ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ, káwọn máa dúpẹ́ fọ́lọ́hun ọba ní gbogbo ìgbà, ní gbogbo àsìkò. Ìkẹ́ Ọlọ́hun, ọlá Ọlọ́hun, àánú Ọlọ́hun kó bá òjíṣẹ́ Ọlọ́hun Ànábì wa Muhammad, kó bá wọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ẹ̀yin ọmọ ayá mi nílùú Ọgbà, mo ń kí yín pẹ̀lú kíkí tó lé àpọ́nlé jù. Àláfíà Ọlọ́hun àti àánú Ọlọ́hun kó mọ́ bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa. Èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ti lákọọ́lẹ̀ nínú Al-Qur'an. Al-Qur'an ló dáa jù, ló tóbi jù nínú tó yẹ máa ń jòkó gbọ́. Sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun náà ló dáa jù tó yẹ kéèyàn máa kọ́, kéèyàn máa ní máa ń pa ẹ̀, kéèyàn sì máa tẹ̀lé. Ẹ̀rí gbogbo tó bá ti pè lẹ́sìn táwọn ní Qur'an táàrí ń bẹ̀, wọ́n pè lẹ́sìn àwọn náà àdísì kò sí ń bẹ̀, wọ́n yí pè lẹ́sìn máa bídíà ni wọ́n máa ń ṣe kíní ni wọ́n máa ń pè. Bídíà sì ni ànà ni gbogbo ànà pátá Ọlọ́hun nígbà lọ́wọ́ yẹn, nítorí tọ́wà ní tíra lọ́lọ́run ní a ṣe. Ìjọba ti sínú tíra Ọlọ́hun ọbẹ̀ wa, ọwọ́ bẹ̀ lọ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa. Gbogbo dáàmà fi súnmọ́ Ọlọ́hun ọba, Ọlọ́hun jẹ́ ọmọ níbàmú pẹ̀lú tọ́wà ní Al-Qur'an. Lẹ́yìn náà jẹ́ ọmọ níbàmú pẹ̀lú bá Ànábì ṣe gbé kalẹ̀, bá Ànábì ṣe ṣe gẹ́lẹ́, mọ́sà jẹ́ ọmọ níbàmú pẹ̀lú bẹ́ẹ̀. Nítorí Ànábì ni wọ́n fi ṣe àpèjúwe fún wa, àwòkọ́ṣe fún wa. Bẹ́ẹ̀ bá ti ṣẹ̀sìn tó bá ti gbé gba ọ̀nà míì tó yàtọ̀ sí ọ̀nà tá Ànábì gbé wá, Ọlọ́hun nígbà lọ́wọ́ rẹ̀ yóò wá ṣiṣẹ́ ṣòfò. Ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé á ṣiṣẹ́ ṣòfò. Gbogbo àwọn tí ó fi sùn nínú súnnà ọlọ́mọsà fìmálẹ̀ súnnà àwọn náà kọ́lọ̀ jí wọ́n lè wọnú súnnà. Àwọn tí ó rò pé àwọn ṣe súnnà tí wọ́n sì ṣe ọlọ́mọsà jí wọ́n lè máa ṣe. Abẹ́lẹ́ nínú àwọn rẹ̀ kọ̀ọ̀kan wá ní àlékún súnnà ọlọ́mọsà sí fáwọn náà wọ́n làwọn ajá kú lérí súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo kí àwọn ìmáàmù wa ní ààyè yìí àti gbogbo àwọn àlùfáà tí wọ́n jọ jíṣẹ́ Ọlọ́run àti gbogbo àwa brothers sisters àtàwọn màmá wa àtàwọn bàbá wa nílùú Ọgbà. Abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Ìbádà òun náà lọ́lọ́run torí ẹ̀dá wa, kọ́lọ̀ mọ́sà járí mú délé o, kọ́lọ̀ wá gba lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí tí ò rújú àti èyí tí ò dàrú òun náà ni pé al-ghayatu al-'udhma min khaliqil khaliq ibadatullahi wahdahu la sharika lah. Èyí tí ó dàrú náà ni pé Ọlọ́run bá aláàdá wa sílé ayé, ó sì ní tó torí ẹ̀dá wa. Ọlọ́run bá aláàkọ̀dá wa nítorí eré, Ọlọ́run dá wa nítorí fàájì, Ọlọ́run dá wa nítorí ká máa jẹ, ká máa mu, ká máa sùn, ká máa wọṣọ, ká máa gbélé, káàkà máa ṣẹ̀fẹ̀ káàkiri.
ọlọ́run bá Allah ní sọ́nà Al-Qur'an Al-Karim pé òun ò ṣeré pẹ̀lú sánmà tó ń dá ilẹ̀ tó ń dá òun ò ṣeré débẹ̀ o gbogbo tó ń kó sábẹ́ ilẹ̀ àti tó ń fi sínú sánmà àti tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ táwọn ẹ̀dá rí ọlọ́run ọ̀dá lásán bóyá wà ní àbí nǹkan tá ń lò. Allah subhanahu wa ta'ala ń sọ nínú Al-Qur'an Al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní afahasibitum annama khalaqnakum abatha ọlọ́wọ́ bá ní sí ẹ̀rọ ní ipé èmi ọlọ́wọ́ bá mọ́ dá yín fẹ́rẹ́ abatha mọ́ dá yín nítorí pé mi ọlọ́wọ́ bá ń ṣeré sí eré lẹ́rù pé mo bá débi sọ́mọ̀ tí mo mọ́ sí eré lẹ́rù pé mo bá débi ilẹ̀ tí mo dá ṣé eré lẹ́rù pé mo bá débi gbogbo àwọn nǹkan tẹ́ ń rí àtẹ̀yìn náà ọlọ́wọ́ bá ní gbogbo ń ta dá ọlọ́wọ́ bá ní àṣẹrí débẹ̀ àdá ẹ̀yìn náà lásán kẹmọ wá ṣeré ọlọ́wọ́ bá ní ṣẹlẹ̀ pé mo dá yín kẹmọ ṣeré ni abẹ́rù pé mi ọlọ́wọ́ bá ń ṣeré pẹ̀lú bó ṣe dá yín wa annakum ilayna la turja'un ọlọ́wọ́ bá ní ṣẹlẹ̀ pé ẹ̀ ní kú mọ́ ṣẹlẹ̀ pé ẹ̀ ní kú ni ẹ̀ ní padà sódè mi ọlọ́run ní gbogbo ilẹ̀ padà kú ẹ̀ ní síláyé mọ́tọ́wáyá ọlọ́run bá ní bẹ bá sì wá padà dọ́dọ̀ mi yí tí mo dá yín fún òun náà ní béèrè lọ́wọ́ yín kì í wá ṣeré ọlọ́run jẹ́ wáyé pé òun ọ̀dá wa ká máa ṣe kíni ká lè máa ṣeré kí ni wọ́n pè léré pé kullu ma khala min dhikrillah gbogbo ń tọ́ bá ti kúrò nínú ìrántí ọlọ́run gbogbo ń tẹ́yìn bá ń ṣe tí ọba rántí ọlọ́run bá ń bẹ̀lẹ̀ wọ́n pè léré àbí gbogbo ń tọ́jẹ́ pé ń máa mú yàn jìnnà sí ìrántí ọlọ́run ẹ̀yọ́ mayami ọlọ́run bá Allah ní tó ń tẹ̀síwájú ọlọ́run bá ní wa ma khalaqna as-samawati wal arda wa ma baynahuma la'ibin ọlọ́run bá ní sámà àtilẹ̀ àti gbogbo tó wà láàrin sámà àtilẹ̀ ọlọ́run bá ní àdá láìbí fún eré ipá àwọn ọlọ́run kan ṣe eré sọ́mọ pé eré ò ní túmọ̀ ọmọ tí ń ṣeré bọ́yọ́ wà ní ojú àgbá ó sì mú yẹ̀pẹ̀ ọmọ 3 bedroom flat ó mú páànù ó fi ṣe káà ó gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbò tó yá ó mú àwọn igi ó ti bọ̀ yẹ̀pẹ̀ ó fi ṣe fúláwà gbogbo tí ń ṣe yẹn gbogbo àwọn tó bá dá nǹkan mọ̀ kí ni wọ́n gbé ń ṣe wọ́n ní ṣeré gbogbo ẹni tí bá ń kọ́lé tí ń ra mọ́tò tí ń ra lẹ̀ tí ń ra aṣọ tí ń ra bàtà tí ń ra oúnjẹ tí ó wá ṣe ìbádà kí ní ṣe jẹmọ́ ń ṣeré ẹni tí ò ṣeré náà lẹni tí ń sin ọlọ́run wá ní àdáyín fẹ́rẹ́ àdáyín torí kẹ́lẹ́ má ṣeré ẹ má ṣeré láyé o òun náà ló tó wá sọ dá ṣe ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdáríjà ní àtẹ̀yàn lásán o bí ìbá jẹ́ pé kẹwàá sí kí ni kẹwàá sí mí illa liya'buduni kẹwàá sí mí nìkan gbogbo àti mọ́ta torí ìwádìí ayé sí jàmá torí ẹ̀sìn kí ni wọ́n ń pè lẹ́sìn ìgbàgbọ́ nínú ọlọ́run lẹ́yìn náà kó máa kírun lẹ́yìn náà kó máa gbààwẹ̀ lẹ́yìn náà kó máa yọ zaka lẹ́yìn náà kó máa ṣe kí ni kó lọ hajj tó bá lówó eléyìí ní àríkánul Islam ó tún kọ́ àpò ìtókù jama ọkọ̀ rẹpẹtẹ gbogbo tó bá wà ní Al-Qur'ani pátá ni wọ́n ń pè lẹ́sìn tọ́lá bá ti ní kó ṣe tọ́lá bá ti ṣe ọjọ́sìn fọ́lọ̀ ni ìtọ́lá bá ní kó mọ́ ṣe tọ́ bá ti rọ́jú tọ́ ṣákò ń bẹ̀ ọjọ́sìn fọ́lọ̀ ni àṣẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀sìn ni ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn Islam ọlọ́run bá wá sọ̀ dí tó fi jẹ́ pé òun nìkan náà lágbọ́dọ̀ sìn táàfi lè sìn nǹkan mí yàtọ̀ sí òun ọlọ́run bá ní yá ayyuhan nas ọlọ́run ní gbogbo ẹ̀yàn ọmọ èèyàn u'budu rabbakumul ladhi khalaqakum ẹ máa sin ọlọ́run ọba tó dá yín ọba tí ń tọ́jú yín òun náà ló dá yín ní tí ó tọ́jú wa tí ó sì dá wa a gbọ́dọ̀ sí kíní a gbọ́dọ̀ sí kí ló dé tọ́lọ́run fi ní ká máa sìn nítorí pé òun ló ṣe kíní nítorí pé òun ló dá wa gbogbo àwọn tí wọ́n sọ lóun bílẹ̀ àwọn tí wọ́n sìn bílẹ̀ àtàwọn tí wọ́n lọ sọ́ọ̀sì kí ni wọ́n sìn jama ní tọ́lọ́run bá dá ọlọ́run bá ní ẹ máa sìn tá a dá kọ́mọ̀ máa sìn tá a dá ọba adẹ́dà oníkẹ́ máa sìn u'budu rabbakumul ladhi khalaqakum ọlọ́run bá ní ọba tó dá yín ní kẹ́ máa sìn walladhina min qablikum
gbogbo àwọn bàbá yín àwọn ìyá yín àwọn gbogbo àwọn tó ti lọ tó síwájú yín ọlọ́run ọba yìí náà ló dá wọn la'allakum tattaqun ọlọ́run ọba ní tẹ́ bá mọ̀ pé ẹ bẹ̀rù ọlọ́run ara bẹ̀rù ọlọ́run ní kéèyàn má ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run ọ̀dọ̀ lẹni tó dá ọ̀dọ̀ lẹni tó ń sìn ẹni tí ń sin gi ẹni tó dági ló yẹ kó máa sìn ẹni tí ń sin omi ẹni tó dómi ló yẹ kó máa sìn ẹni tí ń sin rin ẹni tó dáni ló yẹ kó máa sìn òun àti ni wọ́n jọ dá àwọn méjèèjì ni àwọn méjèèjì sì ní padà sí mọ́ yóò wá ṣẹ́kù dání jama ọba tó dá gbogbo nǹkan gbogbo tó bá ti rí tó bá ti ń sìn nǹkan àwọn ọlọ́lọ́dà ó lè rọ́lọ́hùn gbogbo tó bá ń rí lẹ́yìn ọlọ́run ní tọ́lọ́run dání ọlọ́run bá ní wa huwa khaliqu kulli shay ọlọ́run bá ní òun lòun dá gbogbo nǹkan ọlọ́run bá ó wà lọ́tọ̀ àbí khaliqu kulli shay tó kù yẹn gbogbo tọ́lọ́run dání bẹ́ẹ̀ àwọn aláìka àwọn àlìjẹ̀nú àwọn anábì ọlọ́run àwọn ṣéwù àwọn pásítọ̀ àti gbogbo àwọn ìyá aláyé àjẹ́ oṣó ológun adáhunṣe obìnrin ọkùnrin ọmọ kí àtàgbà igi omi irin gbogbo ńlọ́lọ́ndá kullu shay khaliqu kulli shay khaliqu láwọn máa wá sìn àní sí nǹkan kan nínú kullu shay tó bá ti gbọ́ yẹyẹ nu àyà Qur'an ò ní dààmú mọ́ táwọn èèyàn bá ní ọyá máa wá ṣèjọsìn nǹkan méjì náà wọ́n pè ọ sí nǹkan ní kọ́ wá ṣe ọlọ́wọ́ ọba adẹ́dàá àbí kan ní kọ́ wá ṣe ńtọ́lọ́ ṣe kí ni ńtọ́lọ́ ń dá ìwọ́lọ́wọ́ ronú lọ́pọ̀pọ̀lẹ̀ sọ̀rọ̀ pé ètò wọn ní kí wá sí yìí wọ́n dá ní wọ́n dèmì náà ní afaman yakhluqu kama la yakhluqu ọlọ́wọ́n bá ní ṣe ẹni tó dá nǹkan ẹni tó lè dá nǹkan àtẹni tó jẹ́ pé wọ́n dá ní òun ní kankan tó lè dá ọlọ́wọ́n bá ní ṣe bákan náà lẹ́wàá máa fi lẹ́ẹ̀mà pè wọ́n ṣé wọ́n jọra wọn láti máa dúpẹ́ Islam tọ́lọ́wọ́n bá aláà tó fi ṣàánú ẹni kọ̀ọ̀kan wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ ìrandíran wa mọ́jọ́ sẹ̀sìmí lẹ́yìn Islam àrọ́mọdọ́mọ wa ọlọ́mọjọ́ sẹ̀sìmí lẹ́yìn Islam gbogbo àwọn tó ti lọ nínú àwọn mùsùlùmí ọlọ́mọ dá wọn padà gbogbo àwọn tí wọ́n fẹ́ lọ ọlọ́mọjọ wọn lọ torí pé bí wọ́n lọ ní orí ibú ni wọ́n lè ṣe ń bẹ̀ gbogbo àwọn ọmọ wa tó ti sá lọ tó ti fẹ́fẹ́ kúfẹ́ kọ́lọ́mọ dá wọn padà ọlọ́mọ bá ní ẹ máa sìn mí ọlọ́run torí pé mi mọ̀ dá yín alladhi ja'ala lakumul arda firasha ìwọ̀n yín wọ́n ń sọ àwọn ìdí táàbì máa sìn wọn ọlọ́run bá ní ṣe rí ilẹ̀ tẹ́rìn lérí ẹ̀hún àwọn ọlọ́run bá àwa látẹ̀ was-samaa binaa ṣe rí òkè sánmà tí tẹ́wọ́ yẹn ọlọ́run ní ọba tá a ní kẹ́ máa sìn òun lọ́dà irin lọ́dà sánmà sómi lọ́dálẹ̀ sómi lọ́dà ara rẹ̀ àwọn tó ń sọ ọdún ọ̀sán sìn sẹ́mọ̀ pé àṣetáni ló sì wọ́n lọ́nà àwọn tó ń sin Ògún àṣetáni ló sì wọ́n lọ́nà Egúngún Ẹ̀yọ̀ àṣetáni ló sì wọ́n lọ́nà ọlọ́wọ́n bá ní wa anzala minas samaa'i ma'a ọba tí mo ní kẹ́ máa sìn yìí ó ní sọ omi kalẹ̀ látòkè sọ́mọ̀ fún yín o omi tẹ́ fi jẹun tẹ́ fi fọṣọ omi tẹ́ fi tábà omi tẹ́ ṣe kíni tẹ́ fi ṣe jẹ omi tẹ́ fi wẹ̀ bí ọba sómi wàhálà dé tí ọba ti sómi wàhálà ikú ti dé ikú àbí òye bí ọba sómi kí ní ó jáde láti inú ilẹ̀ bí ọba wá sómi kí lọ fẹ́ ṣe jẹ bọ́ bá wẹ̀ omi ló fi wẹ̀ tí ọba sómi bóòlù òní sí márùn bọ́lá bá tó bá ní òsómi mọ́ láàrin oṣù kan gbogbo àmọ́ kú lọ́kọ̀ kan ni ọlọ́wọ́n bá ní ẹni tó mú omi jáde láti sánmà yẹn òun náà ní kẹ́ máa sìn wa akhraja bihi minas samarati rizqan lakum ọba tí mú irúgbìn jáde àwọn dáńjẹ yẹn fúrútù yẹn àwọn vegetables yẹn àti gbogbo àwọn nǹkan oríṣiríṣi tá ń jẹ tí ń jẹ́ àrísìkí ìta ń tà ní àbẹ́ ìta ń lò ọlọ́wọ́n bá ní ọba ayé tí mo ní ẹ máa sìn yẹn òun ló ṣe kí ni òun ló mú jáde nígbà ọlọ́wọ́n wá ka gbogbo ẹ̀tàn ẹ̀mọ́ tó fi parí ẹ̀ fala taj'alu lillahi andad ọlọ́wọ́n bá ní ẹ má wá irú fún ọlọ́wọ́n bá yẹn o nínú àwọn ẹ̀dá ọlọ́run tó kù o ẹ má fi ọlọ́wọ́n bá yẹn sẹ́gbẹ́ nìkan nínú àwọn ẹ̀dá rẹ o ẹ má mú kankan nínú ẹ̀dá ẹ̀kẹ́ wá gbé sẹ́gbẹ́ ọlọ́run wa antum ta'lamun ọlọ́wọ́n bá ní ẹ̀yin náà sì mọ̀ pé kò sírú ọlọ́run kí ló wá dé tẹ̀sí nǹkan mi ilẹ̀ Yorùbá táwọn wáyé jẹ̀má
agbọ́dọ̀ máa pariwo ẹbọ pípé kódà káti máa sọ fún àwọn ọ̀fẹ́ ẹlẹ́bọ pé ká má ṣe kí ni má ká má ṣe ẹbọ má ìbọ̀rìṣà òun náà ni kéèyàn máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run aláwọn owó àfáà ní kálẹ̀ rà gbé wọ́n jẹ̀gbín àbí wọ́n jẹ̀gbín wọ́n tún gé sí 16 ló ń ka àwọn ìyá wọn wọ́n yí ṣe ìyá tiwa àwọn wọn ni ìyá wọn wọ́n náà máa ń pè àwọn ìyá wọ́n ní 16 ni wọ́n àwọn ìyá yìí wọ́n yí ṣe ìyá àtàwa ìyá ní dùn ni tẹ́ bá ti gbà pé òun ni ó tún ayé yín ṣe àbí yóò bá ayé yín jẹ́ ẹ ti gbé sípò ọlọ́run níta ni yóò ṣèyàn ọlọ́run ni máa ń ṣe ọlọ́run nìkan láláyè òkú ní gbogbo àwọn ìyá ọlọ́run nìkan lálágbára ọ̀lẹ ní gbogbo àwọn ìyá àtàwọn bàbá àtàwọn àfà àti pásítọ̀ àtàwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn màláíkà pátá kulluhum du'afa al-qawi wallah alágbára kan náà lọ́wọ́ òun náà ni ọlọ́run bá ní ẹ̀yin náà sì mà nítorí pé ẹni tí fi kankan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba yìí bí nǹkan bá dàrú tán tó lójú tó ọmọ yóò wá bá àwọn àfà pẹ́ dàkùn ẹ bá ń pe ọlọ́run tára bá ní tọ́sà gbogbo tí ó sà tó bẹ gbogbo tí ó bẹ tó lọ gbogbo tó fẹ́ lọ táàrí ọ̀wá lọ ẹgbẹ́ tó mọ̀ ní ọlọ́run ó padà sókè ibẹ̀ náà lọ́yẹ kọ́ lọ tọ́lẹ̀ àṣetáni ló ṣì lọ́nà má dájú kọ ìdá ọlọ́run kọ wá kẹyìn sọ́lọ́run tó bá ti kọjú sọ́lọ́run kọ kẹyìn sí gbogbo nǹkan míì tó kù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àkọ́kọ́ ìjọsìn awwalul ibadati al-iman òun náà ni ìgbàgbọ́ nínú ọlọ́run ọba wa sáwọn abọ́gibọ̀ pé ṣé wọ́n gbàgbọ́ wọ́n gbàgbọ́ lọ́lọ́run tó sọ́wọ́ nẹ́bí pé gbogbo àwọn oníbílẹ̀ àwọn tí wọ́n ṣe OPC àti gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹyẹ àti gbogbo àwọn tí wọ́n ń ṣe ìbọ̀nìṣà àti àwọn tó dé pé wọ́n ń ṣe ògùn gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ nínú agbára òkùnkùn tọ́yẹ̀tọ̀ sí agbára ọlọ́run gbogbo wọn pátá ọlọ́run wọ́n lọ ànábì pé ànábì sọ fún wọn pé lá àbùdú má ta àbùdú èmi ò ní sin tẹ́ǹsì kí ni ìtẹ̀sìn wala antum àbìdúnà má àbùdú ẹ̀yin náà sì ní ṣe tiwa wala ana àbìdú má abadtum èmi ò ní sin tẹ́ǹsì láyéláyé wala antum àbìdúnà má àbùdú ẹ̀yin náà tilẹ̀ ní ṣe tiwa lakum dinukum waliya din ẹ máa ṣe tiyín lọ káwa náà máa ṣe tiwa ẹ máa bá tiyín lọ káwa náà máa ṣe kí ni káwọn bá tiwa lọ díìnì náà lọ́lọ́ ń pè é ẹ̀sìn náà ni àmọ́ ní inna dínà inda Allahi al-Islam ọlọ́run ìsìláàmù ní dínú tó dínú àwọn kèfèrí ní kí ni jama òun náà ni al-kufr ìkẹyìn sọ́lọ́ wọn kakọjú sí tọ́lọ́ ń dá nínú àwọn iṣẹ́ wa gbogbo àwọn du'atu sunna mission wa oye òun náà ni bá ṣe pa ní adẹ́bọ̀rẹ́ tí mùsùlùmí kan ò ní máa wá mọ́sálásí kó tó máa ṣẹ̀yọ̀ mission wa nù sẹ́wọ̀n pé àwọn àfáà ẹlẹ́bọ̀n sí wọ́n sọ fún wáyé pé àtìdí alù fitina òótọ́ ni wọ́n sọ wọn parọ́ àtìdí alù fitina sí wọn lọ́rùn àbíwò láti ní jẹ́ fitina fún yín ìgbà yìí sọ fún wáyé pé tawhidul adiyan kádẹ̀sì papọ̀ kò sí tó burú kéèyàn máa wá mọ́sálásí kọ́ mọ́ sí gbẹ́rẹ́ ní tẹ́ ń bá wá sọ nìyẹn tẹ́ẹ̀ fi sọ fún wa pé àríyàn mọ́sálásí à ń pè ń kèfèrí ẹni tó wọ mọ́sálásí pẹ̀lú gbẹ́rẹ́ tútù kí lá ń pè ní Islam ṣé mùmínì ni wọ́n pè é wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọlọ́wọ́n bọ́nà ọ̀pọ̀lọpọ̀ wọ́n pa wọn gbàgbọ́ wọ́n fi gbàgbọ́ lẹ́nu ni ẹ̀yìn ìbọ̀dìsásìkò sínú ọkàn wọn wọ́n sì wọ́n mọ́sálásí àwọn náà wọ́n mọ́sálásí lásìkò ànábì àwọn mọ̀nàfikún abẹ́ni kí mùsùlùmí ó ṣe Islam èyí tí ànábì mú wá kọ́mọ̀ jẹ́ Islam Yorùbá ọlọ́run kọ́ bá pa náà gẹ́lì jama adébọ̀rẹ́ gbogbo àwọn tó bá wá gbé bọ́ lọ́wọ́ àwọn aláàmọ̀ sọ fún wọn pé kán fẹ́ bọ́ọ̀lẹ̀ kọ́dà àwọn ẹlẹ́bọ̀ àníjà lakum dinukum waliya din yóò máa ṣe tiẹ̀ àwọn náà máa ṣe tiwa àmọ́ fa tọ́lọ̀ wọn máa ṣe bọ́ títí wọ́n pèpè sí pé bọ́ á di fìtínà fún awọ àmọ́ lọ́rùn ànífi lẹ́bọ̀rọ̀ torí pé àwọn èèyàn tó wọ́n dọ̀ rẹ̀ tí wọ́n tẹ̀lé àlìjánnà wọn fẹ́ wọ̀ fẹ́ wọná ọlọ́run sì ní àwọn tí wọ́n ṣe kèfèrí inú náà ni wọ́n lọ innal ladhina kafaru min ahli al-kitabi wal mushrikina fi nari jahannam gbogbo ẹni bá ti practice kufur disbelief àìgbàgbọ́ ọlọ́run bá ní àwọn tá a fún tíra síwájú ni ó àbáwọn abọ́gibọ̀pẹ̀ ni ó ọlọ́run ní náàrù jahannam ni mo kọ́ kalẹ̀ fún wa àwọn tó bá gbàgbọ́ ńkọ́ tí wọ́n dúró tọ́ lọ́wọ́ bá nínú àti níta wọ́n ń ṣe lọ́wọ́ bá níkọ̀kọ̀ àti ní gbangba
wọ́n gbà fún ọ̀kan lọ́lọ́run òun nìkan láti dúró tì ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdaus nusuda ọlọ́run ní aljanna firdaus làwọn sọ̀kalẹ̀ sí tó bá ti kú láyé wọ́n lè sinmi ni fẹ́ káwọn yóò sinmi lọ́rùn ni mùsùlùmí lóhun ní sọ̀rọ̀ oyé ẹgbẹ́gbẹ́ ayé lọ́wọ́ ọwọ́n gbẹ̀rẹ̀ láàfà mùsùlùmí lóhun ní sọ̀rọ̀ oníkọlọ̀ lè wá ọṣẹ funfun wá ọṣẹ lọ́ọ̀sì nígbà bí yóò jẹ́ dúdú ọwá ń po ewé pòtújẹ òun pò mọ́ ọwá ní ìwọ́n practice Islam irú Islam wọn nìyẹn bí kèfèrí bá ń wọ́wọ́ èkí ni kèfèrí máa ń ṣe ogun ní máa ń ṣe tí mùsùlùmí bá ń wọ́wọ́ kọ́ kálukú ní tiẹ̀ ọlọ́run fábítẹ̀kù indallahi rizqa ọlọ́run bá ní tẹ́ bá ń wá rísìkì ẹwà lọ́sọ́dọ̀ ọlọ́run innallaha wa razzaqu dhul quwwatil matin ọba yìí o ọba tí ń sa rísìkì ni agbára rísìkì ọwọ́ ẹnìkan lọ́wọ́ innallaha yabsutullahu ar-rizqa liman yasha ọlọ́run ní rísìkì yẹn òun lòun máa ń tẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ tó wá wò ó àwọn alájà ti jáde láyé ilẹ̀ Yorùbá ẹlẹ́sìn náà wọ́n pera wọn àwọn òkú ní mùsùlùmí nípasẹ̀ àwọn àwọ̀ ẹlẹ́bọ̀ ìyá yẹn náwó sẹ́sìn gan ó rò pé bó ṣe rí náà làbá ń ṣeun ẹnìkan lè bá afá kan lọ́nà ọ̀dọ̀ wa ń bẹ̀ olóhùn ní sọ̀rọ̀ afá ní kọ́lọ̀ lè wá akọ ẹlẹ́dẹ̀ wa akọ ẹlẹ́dẹ̀ alájà yẹn wọ́n sọ fún kejì rẹ̀ pé bóyá gbọ́n tí ṣèékì wílẹ̀ kan bóyá egbò ẹlẹ́dẹ̀ ni wọ́n rí fáà sí kọ̀tọ́ kí wọ́n sọ fún wa wípé ẹlẹ́dẹ̀ ní ká lè wá láti fi ṣe wòsàn nítorí pé òun ti kà nínú Quran òun ò ka Lárúbáwá àmọ́ òun ka English pé Ọlọ́run bá ní hurrimat alaykumul maytatu wad-damu wa lahmul khinzir Ọlọ́run ẹ má jẹ òkú tí ọ̀bọ bẹ ẹ má mu ẹ̀jẹ̀ lẹ́yìn náà ẹ má jẹ ẹran ẹlẹ́dẹ̀ afáàtí ń kẹrùn jẹ́mà afáàtí ń kẹrùn jẹ́mà jama ayọ́ nas ittaqullah ọlọ́wọ́ bá ní wala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́nà ẹ̀yìn náà sí ma wípé mi ọlọ́run nìkan ni ma ń ṣe ó kí lọ́wọ́ dé tẹwàá kẹyìn sí mi ọlọ́run tẹwàá wà nǹkan mí káàkì ẹlẹ́dẹ̀ jama níta fẹ́ parẹ́ ní ẹ àwọn bàbá wọn sì ti sàdúrà yẹ wọ́n ní kọ́lọ̀mbà paná adẹ́bọ̀rẹ́ kọ́lọ̀mbà ṣe kí ni kọ́bà rẹ̀ nǹkan pa bídíà ṣètánì rẹ̀ torí bídíà náà jama òfò ní ọ̀rẹ́ lẹ́wà kọ́pa bídíà ṣètánì náà rẹ̀ kọ́lọ̀mbà wa gbé kí ni dìde súnà nẹ́bùwà Muhammad ayọ́mayámi ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa àwọn alùlù kìtàbì wọ́n yẹ so nígbàgbọ́ o àwọn tàà fún tírà síwájú àwọn tàà ń pàtẹ́wọ́ àtàwọn Júù àwọn kìrìsìtẹ́nì ní sọ yóò bá yẹ́ o torí làámálẹ̀ tí ó mọ̀ kílíà ní kìrìsìtẹ́nì ò sí lérí ẹ̀sìn Ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ àwọn abọ́gibọ̀ kò sí lérí ẹ̀sìn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní innal ladhina kafaru min alil kitabi wal mushrikina fi nari jahannam ẹni wọ́n jù sínú jahannam sẹ́lẹ́sìn yẹn laqad kafara alladhina qalu inna Allaha wal masih gbogbo àwọn tí wọ́n ní ànábì Ìsá Ọlọ́run bá ní kèfèrí ni wọ́n yí sẹ́lẹ́sìn ìran rẹ̀ mọ́jọ́ yabẹ̀ orí ibú ní kí bàbá kan máa sọ pé gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn làwá nílé wá ń bí eléyìí òun kírun ẹ̀rítọ̀ òun yẹ ṣọ́ọ̀ṣì lòun lọ eléyìí oníṣẹ̀ṣe ni bàbá yẹn gbádùn bàbá yẹn ò ṣe kíní ọgbádùn àdáwò ti bá tawhidul adiyan kádẹ̀sìn papọ̀ kò sí tí ń jẹ́ bẹ́ o kéyàn ká yà sí tán sí jama kéyàn sì tún kándù kó tún ṣe kíní kó tún tàn yípo ààrẹ kọ́ wá jòkó sínú ọ̀kọ́ mọ́ yára sáàkòdù sókún ní màjúsí nìyẹn gẹ̀ẹ́sẹ̀ muslim àwọn màjúsí làwọn máa ń bọ iná tó sì fi ra kiri kára rẹ̀ yìí ọgbà gbọ́ pé yóò ṣe kankan fún olójọ́ tán o àwọn màjúsí sì ní iná ìkúnlé tí wọ́n gbà pé iná gan lọ lọ́hun tí wọ́n wọ́n lọ́wọ́ ọ̀dọ́ náà ni wọ́n ṣe kí ni wọ́n lọ wọ́n dáná lálẹ́ ẹnìkan jòkó síbẹ̀ ní tọ́wọ́ ìdágún mẹ́ta ẹnìkan lọ lè sùn ẹnìkejì ní ó tún wá yóò tún máa dáná lọ iná ìkúnlé wọn àwọn màjúsí
ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tí à ń bá gbé láwùjọ wa àwọn méjì náà ni nínú kọjá àwọn alùlù kìtàbí àbí kọjá àwọn abọ́gi bọ̀pẹ̀ ọlọ́run wájú oyé wáyé pé ká má tẹ̀lé wọn o wọn ò yí sẹ̀sìn o wọn ò sin Allah yìí tọ́lọ́ ń dá ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n ń sìn lórúkọ Jésù ṣé Jésù ní lọ́lọ́run Jésù olúwa wa sóhun lọ́lọ́run ẹ̀yìn kí lọ́wọ́n tó ń dá òtún ẹ̀sìn ibi wọn àwọn afáfẹ́ dà nǹkan rúdé nílẹ̀ Yorùbá yìí wọ́n ń jẹ́ oyé wáyé pé tawhidul adiyan ẹjẹ́ àdẹ̀sìn pọ̀ kálukú máa ṣe ẹ̀sìn tó bá ti ṣe kí ni tó bá ti wò ó òríyàtò làdíyàní nìyẹn tàwídì làdíyàní ni pé gbogbo ẹ̀sìn pátá ẹ̀dí gbogbo ọmọ ṣe ní tó bá sì wọ ọmọ ló lè ṣe kí ni ló lè ṣe ẹ̀sìn tó bá wọ ọkọ̀ lè ṣe o Islam lọ́lọ́run túnṣì fún ọ Ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum Ọlọ́run ní ẹ̀sìn yín Ọlọ́run ní mo ti parí ẹ̀ níjọ́ àràfá nígbàtá náà fi parí ájì níwọ̀ rọ̀lẹ́ ayé sọ̀kalẹ̀ ìgbé ẹ̀sìn mo ti parí ẹ̀ wa atmamtu alaykum ni'mati ìdẹ̀ra mi mo ti jẹ́ kárí yín ẹ̀yin mùsùlùmí ó ní wa raditu lakumul ìsìláàmà dìínà ìsìláàmù ní ẹ̀sìn tí mo ṣe kíni tí mo yọ̀ǹda fún yín tí mo yọ́nú sí gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn ìsìláàmù mo bínú sí sọ ọmọ pé ní sígbà tó ti yọ sí ọmọ rẹ̀ òun sọ pé òun fẹ́ mú Sunday wálé pé lọ́kọ̀ òun kọgbà ìpè kàfáyá ọlọ́run ní jókòó lè ro burú o wálé lọ́wọ́ mú wálé àwọn abèrè pé ẹ̀sìn wọn wálé ń sìn wọ́n ní wálé ń lọ ṣọ́ọ̀ṣì tọ́mọ ibá fi lè fẹ́ mùsùlùmí tọ́mọ ìdí kiri yó bàbá ń ṣe àgbákò lọ́dọ̀ Ọlọ́run ìyá yẹn ṣe àgbákò lọ́dọ̀ Ọlọ́run torí Ọlọ́run bá tó dá ọmọ yìí tó ní kọ́ gbọ́dọ̀ rẹ jáde ó fẹ́ kọ́ ṣe kíni ó fẹ́ kọ́ ràn lọ́wọ́ lérí bí ó ṣe ṣe kíni bí ó ṣe sin Ọlọ́run torí Ọlọ́run bá wọ̀ dá òun àti wọ́ fún kankan illa liya'buduni àbí ká máa sin Ọlọ́run nìkan tàbádíká máa tàn ilé yìí a máa tàn án lẹ̀ nílẹ̀ Yorùbá ṣe mọ̀ pé òfò ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àbí tábà máa tàn ra wa lókun ọlọ́ni wala tunkihu al-mushrikin ẹ má fọmọ yín obìnrin ẹ má fi fún àwọn olóòṣà hatta yu'minu títí tí wọ́n fi gbàgbọ́ tí wọ́n ti wá gbàgbọ́ ẹ̀ṣẹ̀ wá fọmọ fún wọn àmọ́ tí wọ́n bá gbàgbọ́ ẹ má fọmọ fún wọn ẹ̀yọ́ mayami al-ibadatu al-ibada ìjọsìn mafhumu al-ibada kí ni understanding worship kí ni understanding ẹ̀sìn kí ni understanding ẹ̀sìn kí ni àgbọ́yé tá a fẹ́ gbọ́yé nínú ẹ̀sìn kí ni wọ́n ń pè lẹ́sìn gangan ètò wọ́n ń pè lẹ́sìn ẹ̀yọ́ mayami òun náà ni gbogbo tó bá ti wà nínú al-Qur'an ìpè ẹ̀ṣẹ́ àbọ̀ wà nínú àdíìsì pé kẹsẹ́ kí ni kẹsẹ́ ogun tó wà nínú Kùránì pé ẹ má ṣe àbọ̀ wà nínú àdíìsì pé ẹ má ṣe kí ni ẹ má ṣe ká máa wá ṣe ìtàn ní àṣẹ òun sí lọ́nà ìtàn ní àmà ṣe yẹn ká lọ́dún ká fi ilẹ̀ òun sí lọ́wọ́ bá nìyẹn àmọ́ bàbá wa Sheikh al-Islam tó bá ti ní Sheikh al-Islam lágbàláyé níbi lọ́pọ̀lọpọ̀ wọ́n lọ jama tó bá ti ní Sheikh al-Islam fáwọn tí wọ́n ń ka tírà ní o fáwọn tí wọ́n ń ka tírà ní mọ̀ ń bá wí o àwọn tí wọ́n ń nájú tó tírà ẹ̀sìn ní gbogbo alamul islami tó bá ní qala Sheikh al-Islam níbo lọ́pọ̀lọpọ̀ lọ jama Sheikh Ibn Taymiyyah kọ́lá kò dàrú kò sì ní dàrú báyé parẹ́ kò lè dàrú li'annahu khadama ad-din wa khadama al-ilm wọ́n lo gbogbo ìṣẹ̀mí wọn lérí ìmọ̀ ẹ̀sìn àti ìtọ́ àwọn èèyàn sọ́nà kámọ́ sórí ibú láyé àti lọ́wọ́ ẹni tí ó bá mọ ṣẹ́ẹ̀kì òun ni wọ́n mọ̀ pé ló kọ̀ mí bẹ́ẹ̀ bá kó tíra ṣẹ́ẹ̀kì fún wáyá kà tó bá kà á lóòótọ́ ní tí ń sọ ní kò ní sọ mọ́ ẹni tó fẹ́ mọ ìtàn àfáwa ọwọ́ lọ lè bèè lọ́wọ́ àwọn ọ̀tá wọn ṣé yọ́ mọ̀ wọ́n ẹni fẹ́ máa nábì pé mo fẹ́ who is Prophet Muhammad sallallahu alaihi wasallam ọwọ́ lọ lè ka ìwé tí àwọn ọ̀tá nábì kọ ṣe ní íńtánẹ́ẹ̀tì ṣé yọ́ máa nábì bọ́rọ̀ wọn ṣe rí gẹ́lẹ́ ni kò sáàfẹ́ ẹlẹ́sìn oye nínú àwọn mu'asirun
tí ò ní fatawa Sheikh al-Islam Ibn Taymiyyah lé ibẹ̀ làwọn èèyàn ti mú mímọ̀ gbogbo àṣetìrà kálukú wọn débẹ̀ wọn mú bẹ̀ ọlọ́mọsàbà kẹ́ bàbá àti gbogbo àwọn ẹni rí àwọn ni wọ́n wá fún wa ní definition kan definition yìí ọlọ́wọ́n ọba lọ́tọ́ wọn sọ́nà lérí ẹ̀ wọ́n ní al-ibadatu wọ́n ní dáńpẹ̀ ní ìjọsìn ismu jami'a orúkọ ọ̀kan ni tó kójọ li kulli ma yuhibbuhu Allah gbogbo tọ́lọ̀ bá ti fẹ́ràn wa yardahu tọ́lọ̀ bá yọ́nú sí min al-aqwali nínú àwọn ọ̀rọ̀ sísọ wal a'mali àtàwọn iṣẹ́ adh-dhahira wal batina èyí tààrí àtèyí tààrí gbogbo tọ́lọ̀ bá ti fẹ́ tó sì yọ́nú sí ni wọ́n pè lẹ́sìn ọya kátó sọ mi ta'rifun jami'un mani' rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní ẹ̀sìn ní gbogbo tọ́lọ̀wọ̀n bá aláàbá ti fẹ́ sọmọ̀ pé tàbá wá ń ká ń sìn yọ́ kọjá òpó márààrún nìkan àbí kò ní kọjá òpó márààrún nìkan àwọn òpó nìyẹn tẹ́mọ̀ gbogbo bá wà yóò ní àwọn kàmí tí wọ́n kó tí wọ́n fi rọ lẹ́gbẹ̀ẹ́ àmọ́ àwọn òpó yẹn bá ti wó ìsìlámù ṣe kíni ìsìlámù wó ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa àkọ́kọ́ ẹ̀sìn òun náà ni al-imanu billah òun náà ni ká lè nígbàgbọ́ sí Ọlọ́run at-tawhid al-aqida yìí máa ń dẹ́rù bà wọ́n nílẹ̀ Yorùbá ẹbá ti ní sí ẹ̀yìn kọ́ àkídà àkídà àwọn ìsàlá àkídà ìdánpẹ̀ ní àkídà òun náà ni imani tẹ́yàn ti sọ́kàn tó jẹ́ pé gbogbo ìgbì ayé bó ṣe gbogbo èèyàn tó kò ní túnkù lọ́kàn èèyàn imani ọgbọ̀rọ̀ lọ imani náà ló fi jẹ́ muslim nítorí pé bọ́ bá ti jáde láyé imanu billahi òun náà ni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bèèrè nínú sàárè tó bá gbé sínú sàárè tàbí ẹbí àtàrà padà kí là Nábì sọ àwọn màláíkà méjì wọ́n wà bọ̀ wọ́n ní ma rabbuka kí ni wọ́n bèèrè jama imani ni ma rabbuka tani ọlọ́wọ́ bá ti jẹ ọba tí ń tọ́jú rẹ̀ rọ́bù ni wọ́n lò wọn ní má ilahuka tani ń tọ́jú rẹ̀ tó yẹ kọ́ ọmọ sí gbọ́ wà láyé wa ma dinuka ẹ̀sìn wọn ni wọ́n ṣe wa ma nabiyuka tani ànábì tí wọ́n tẹ̀lé tí ó bá jẹ́ pé oún tó wọ́n bá nígbàgbọ́ sọ́nà lóòótọ́ yóò ní Allah yóò ní Muhammadu Rasulullah yóò ní al-Islam àmọ́ tí ó bá nígbàgbọ́ tí ó sì tẹ̀lé súnnà tí sì tó àpíà nínú ẹ̀sìn míì ẹgbọ́jàmá bá ń ṣe rí mọ́sálásí nílọ sóòrò wọ́n ní pásítọ̀ ní kí wọ́n ṣe kí ni kí wọ́n yọjú pé kò ní ṣe pẹ̀lẹ́sìn àti ìran ìgbàlà ní àwọn wà fún ká máa wọ́rà lọ́wọ́ pé ọlọ́run jọ dáa fún mi ọlọ́run ọmọ mọ́jí pọ̀ tọ́ ká mi ọlọ́run ṣàánú mi ara ẹ̀sìn ní ọlọ́run fi ní iyyaka na'budu wa iyyaka nasta'in èmi nìkan ni ẹ sọ pé máa sìn èmi nìkan ni ẹ máa sọ pé máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ tẹ́ bá ní ṣòro ìbáàdà ní ká sin lọ́run isti'ana ní tá bá ní pírọ́blẹ́mù ká ṣàdúrà àyà yìí ní ń bẹ ìjọ́lẹ̀ láàrin àwọn àfáà súnnà àti àwọn àfáà ẹlẹ́bọ iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn dúró lérí pé Allah nìkan lásìn á sì sìn bá náà ṣe mọ́ wá àwọn dúró lérí pé àwọn òsìn lọ́hun àwọn òsìn mọ́ sí nǹkan míì ẹfà láti ilẹ̀ ó lè jẹ eléri aláwo ó sì tún máa jẹ bàbá súnnà níbo ní mọ́sálásí eléyìn ọ̀bẹ̀sìn jẹ́ ìsìláàmù ní ká má ṣe orò kíni orò ìdílé àwa wá sọ fún wọn pé ìsìláàmù ọ̀tọ̀ orò ọ̀tọ̀ lakum dinukum waliya din ta ló kọ̀rẹ́ tínú àwà ọwá sọ pé gbogbo yín ma pa yín rẹ́ ọwọ́ pa súnà rẹ̀ a'udhu billah wọ́n mọ̀ pé súnà ti tànká wọ́n kàn rí àwọn èèyàn tí wọ́n lọ ní wọ́n mọ̀ pé súnà ti ṣe kí ni ó ti spread káàkiri àgbáyé àwọn òyìnbó tí wọ́n jẹ́ òyìnbó wọ́n ṣe lecture fáwọn ìyá wa àwọn bàbá wa àwọn màmá wa l'Amẹ́ríkà ní London ní Germany ní Japan tí wọ́n jẹ́ súnnà the same thing tí wọ́n sọ yẹn làwọn náà tó wọ́n gbọ́ lọ́dọ̀ àwọn tá a jẹ́ àbá súnnà lẹ Yorùbá àwọn wọ́n ń gbé sẹ́gbẹ̀ ara wọn pé tó àṣẹ́bẹ́sìn ṣe rí kọ́ wọn àṣẹ́bẹ́sìn ṣe rí rèé gbogbo wọn ni wọ́n gbégbá lọ́nà wọn lọ igbá ọṣẹ igbá orí ìwé ìgbèlú
bọ́bá ti wẹ̀ fún 41 days pẹ̀lú omi gbóná wọ́n fún ọ ní visa, wọ́n fún ọ ní stay, wọ́n ti gbà bẹ́ẹ̀. Ó tó gẹ̀ẹ́. Kí ni mo wí jama? Ẹ bá wọn tó wí? Ó tó gẹ̀ẹ́, ó tó bá. Enough is enough. Kẹ́nìkan wá sọ pé wọn mọ tó ń fẹ́ ṣe má níbi tí òrùn súnà tọ́nà dé yìí, yọ pàdé Ọlọ́run ní kèfèrí tí ọba fi lè sin lọ́wọ́ ọba bọ́lọ́run sí ní àsì. Ọwọ́ mímọ̀ ní talabul ilmi farida ala kulli muslim, ọ̀rọ̀ yẹn ni kò lè wọ́ mímọ̀. Kìí sọ̀rọ̀ yẹn kó ṣe medicine, kìí sọ̀rọ̀ yẹn kó ṣe accountancy, kìí sọ̀rọ̀ yẹn kó ṣe agric àbí àmọ́ ọ̀rọ̀ yẹn ni kó wá iṣẹ́ tọ́mọ fi jẹun sáti ṣe kan, àmọ́ ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ni kọ́ lọ lè kọ́. Ànábì ní farida ọ̀rọ̀ yẹn ni. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, ìbáàdà òun náà ni gbogbo tọ́lọ́wọ́n bá Allah bá ti ní ká ṣe kí ni tọ́lọ́wọ́n bá Allah ní ká máa ṣe tọ́lọ́wọ́n sì fẹ́ràn. Ṣé wá rí ìbáàdà yìí, ẹ̀yọ́ máa yá mi, èyí tó lágbára bẹ́ẹ̀ náà ni ìgbàgbọ́. Má jẹ́ ìgbàgbọ́ rẹ̀ má jẹ́ ó bàjẹ́ o, tó bá ti bàjẹ́ kò sẹ́sìn máa o. Tí èyí bá ti gbọ́ Ọlọ́run bá gbọ́ ẹ̀sìn ọ máa sin Ọlọ́run ọba, Ọlọ́run ó dẹ̀ máa gbà á. Tó bá ti gbọ́ Ọlọ́run ọba gbọ́, gbogbo ẹ̀sìn tó bá ti ṣe Ọlọ́run nígbà ló fi ní láyé ní àṣírákítà tó bá mú nǹkan mímọ́ Ọlọ́run ọba tó gbàgbọ́ láyé àbàtọ́nà àmàlúkà yóò bá gbogbo àwọn ṣẹ́ẹ̀rẹ́ tó ti ṣe yóò bá jẹ́ wàláwọ́ ṣìràkú. Ọlọ́run gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tẹ́nìkan máa ń ṣe bọ́nù wa làhábìtọ̀ màkánú yá àmàlú, gbogbo tí wọ́n ṣe dáwà, gbogbo ìfaradà wọn, ẹ̀sìn wọn, gbogbo sì bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. ṣẹwárí ìbádà yìí gẹ́gẹ́ bí definition Sheikh al-Islam al-Sheikh Ibn Taymiyyah rahimahullahu ta'ala rahmatan wasi'a yóò jẹ́ kéyìn ó tètè fura wípé ìbádà pọ̀ rẹpẹtẹ. Gbogbo tọ́lọ̀ bá ti fẹ́ tó sì yọ́nú sí nínú àwọn ọ̀rọ̀ àtàwọn iṣẹ́ èyí tàà ń ṣe kọ̀rọ̀ àti èyí tàà ń ṣe gbangba, òní wọ́n pè ní kíni ìbádà. Kágbàdà lẹ́lọ́wọ́n bá ń sìn Ọlọ́run fẹ́ àbẹ́ ọ̀fẹ́, ìbádà kọ̀rọ̀ ní ẹnìkan olè mọ́tẹ́ nìkan àfọ́lọ́ nìkan. Ẹ̀rí ká máa retí orí lọ́dẹ̀ nìkan àbọ̀dọ̀ Ọlọ́run, ìbádà kọ̀rọ̀ ní ìbádà tó ń kọ̀ níbi ìyà. Àwọn èèyàn wà rẹpẹtẹ. Kéèyàn máa bẹ̀rù Ọlọ́run nìkan, ìbádà kọ̀ níbi ìyà ni. Ọlọ́run fala takhafuhu wa khafuni in kuntum mu'minin. Ọlọ́run tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ má bẹ̀rù ẹnìkan, èmi nìkan ní kẹ́sẹ̀ kí ni kẹ́ bẹ̀rù tẹ́ Ọlọ́run nìkan ló ní ẹ̀rù lọ́wọ́, òun nìkan ló sì ní àrà lọ́dọ̀. Àràtọ́lọ́wọ́ bá fìyàn dá kọ̀ṣẹ́ tó lè fìyàn dá. Ìbádà kọlìbíyà ni ẹ. Àwọn ìbádà kan tó jẹ́ ìbádatun badaniyya, ara láti ṣe gẹ́gẹ́ bí sọ́lá, ìrun kíkí. Ọlọ́run ní akẹrùn wa aqimus sọ́lá, àbí? Ọlọ́run ní akẹrùn wa atuz zaka, ìbádà kan ni ẹ. Ọlọ́run ní ká náwó. Bọ́ọ̀ bá mówó lápò tó ń fáwọn èèyàn, kí ló ń ṣe yẹ jẹmọ́? Òun ṣe ìbádà. Ìbádà dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ débi pé ẹlẹ́ni ó mọ̀ pé ká máa ṣiṣẹ́, ká dá ṣiṣẹ́, ká wá fẹ́ni tí ò bá wá ṣiṣẹ́ kó wọn máa ná, tí wọ́n pè ní zaka àbí sàdákà, kò mọ̀ pé ìbádà ni. Ọlọ́run fẹ́ zaka àbí ó fẹ́? Ọlọ́run pàṣẹ àbí ó pàṣẹ? Ọlọ́run yọ́nú sí àbí ó yọ́nú sí? Tó bá dé fún èèyàn lówó òun ṣe ìbádà ni, tó bá yá hun ó ṣe ìbádà yìí. Tó bá dé zaka ó wọná lérí ìbádà yìí, tó bá yọ. Tó bá dé sàárà ò ní gbalada, ó ní ṣe kíni ò ní gbalada, torí ìsàká ọ̀ranyàn ni, sàárà òun yẹ́ sọ̀ranyàn fún. Nínú àwọn ìbádà wọn náà ni ká múra lẹ̀ ká travel lọ sí Maka. Tourism ni ṣe rí tourism èèyàn ìbádà ni. Ó yàtọ̀ sí pé yẹn lọ Amẹ́ríkà, yẹn lọ London, yẹn lọ Japan, yẹn lè tí omi káàkiri, yẹn lè bá àwọn ìbò ṣeré, yẹn lè jẹjẹ kújẹ, tí ó lọ tí ó dé yóò ní àwọn lọ tourism, àwọn lọ lè wo àwọn ìlú kan tó ti parẹ́. Ìjáde ní pọ̀ lọ Mákà kí ní jama ìbádà ní tọ́lọ́ ń pàṣẹ walillahi ala nnasi hijjul bayt. Àwẹ̀ gbígbà ń gọ́ ìbádà ní. Ọlọ́run ya ayyuhal ladhina amanu, ẹ̀yin tẹ́ ti gbàgbọ́. Ọlọ́run ya ayyuhal ladhina kafaru, láfi ní gbàgbọ́ ní ó sáájú gbogbo ẹ̀sìn. Ọlọ́run gbogbo yín tẹ́ ti gbàgbọ́ kutiba alaykumus siyam, àwẹ̀ wá kàn yín báyò, ẹ wá gbà àwẹ̀. Tó bá gbàgbọ́ ọ̀la àwẹ̀. Irú ẹni tí ń sín gbẹ́rẹ́ sí ní má gbà àwẹ̀ ṣẹ̀mọ̀ pé kí ní ṣe jama? Ẹ̀yin fi pípa rẹ̀ ni.
ẹni tó nígbàgbọ́ pé lẹ́yìn ọdún àwọn tó sọdún ọdún ẹ̀yọ̀ àwọn tó sọdún gbónú kò tí gbàgbọ́ ọlọ́run tí pé àwọn tọ́lọ̀ ń pè òun náà làwọn tó gbàgbọ́ wọ́n ní ẹ̀yin polisi ẹ̀ mọ́bọ̀ àwọn navy wọ́n jáde tí wọ́n ní ẹ̀yin afẹ́ wá o sáwọn ọba jáde tí wọ́n lẹ́yìn báálẹ̀ ẹ̀ mọ́bọ̀ sáwọn lè mọ́mọ́ jáde ọlọ́ni yá ayyuhal ladhina amanu mo pé gbogbo ẹ̀yin tẹ́ ti gbàgbọ́ amanu fil madini ìmáàmù jímọ̀ mi ò gbàgbọ́ ọlọ́run sì pé nígbà wọn ọlọ́run fún ẹnu jímọ̀ ni ọlọ́run pé torí ó nígbà ọ̀sẹ̀ ńlé ọfọ̀ ń bẹ ńlé tí ń fi ń pè àwọn ìyá rẹ̀ sọ̀rọ̀ ga ó sì ní yẹ̀pẹ̀ tí ń tẹ̀ yẹ̀pẹ̀ gbogbo àwọn eléyìí máa ń ba ìmánì jẹ́ ni ẹni tí ń tẹ̀ yẹ̀pẹ̀ kí ní sọ fún wa ó ní alimul gaibi lòun ta ní jẹ́ alimul gaibi sífà min sifatillah ittasafa bi sifatin min sifatillah ó ní ìròyìn ọlọ́run ọba òun náà ní ẹni bá ti sọ bẹ́ẹ̀ mushrik ó ti dẹ̀lẹ́bọ ẹ wá ní àfẹ́ ẹlẹ́bọ ọ̀pọ̀ àfẹ́ ẹlẹ́bọ ọ̀pọ̀ rẹpẹtẹ wọ́n jáde lé lẹ́gbẹ̀rún ni wọ́n rúbọ ni ẹ má gbé tẹ́lá bàlágà tẹ́lá mantiki tẹ́lá àrúdù tí wọ́n kó sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dùn tẹ́lá nákàlí yẹn ṣírùkù lọ́wọ́ mẹ́ ẹgbẹ̀ tí wọ́n fún lákọlé wọ́n fún lákọlé pé eléyìí ni fìràkù ẹ bá fẹ́ tú ìyàwó àtọkọ ká eléyìí ni rísíkù ogun arísìkí nígbà mẹ́gbà wọ́n kọ pé eléyìí oye olúgbòhùn ni olúgbòhùn ń bẹ lọ́wọ́ àwọn afẹ́lẹ́bọ̀ wọ́n jẹ́ parọ́ ẹ̀ tó ní gbogbo àwọn ìyá tí wọ́n ti lo kìíní yìí fún àwọn ni wọ́n wá ń pè pé èyàn àbá súnnà àti kó sọ́wọ́ o ṣéwù lágbájá ní tó ṣe fún wa ní àbá lágbájá ní tó gbé fún wa ní àbá lágbájá ní tó gbé fún wa ní àwa ti dánú o ará London lóhun dá ìbọn ìmáàmù mọ́sálásí olóhun ọmọ ṣẹbọlọ ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní Hidayatu Rahman ọ̀tọ̀ ní kéwú ọ̀tọ̀ ní guidance of Allah kéwú ma ń jẹ́ sábà bí tẹ́ ma fi ń gbọ́ tọ́lọ́wọ́ bá ń sọ yé ni kò ní tùmọ̀ pọ́lọ́wọ́ bá Allah ó lè fọ̀nà mọ̀ yàtọ̀ ìbá ti kéwú Abu Talib ṣó kéwú ṣó ọ̀pọ̀ lárúbáwá Abu Lahab kọ́ lárúbáwá wọ́n yọ ògbòlòlò síbẹ̀síbẹ̀ náà ọlọ́wọ́ bá Allah ó ní tabbat yada Abi Lahab wa tab kí ló fi parí ẹ̀ sayasla nara dhata lahab yóò jóná lọ́rùn bọ̀ òun àti lárúbáwá yìí ẹ̀yọ́ miami ìbádà wa ọ̀fẹ́ gan-an ara ìbádà òun náà ní ká máa gba àwẹ̀ náà là ń gbà lọ́wọ́ ìkọ́lọ́mọ́ta ìgbà fún wa ìbádà ni Ọlọ́run fẹ́ tọ́ àwọn orígun ìsìlámù márùn-ún mọ́ kàyí àbí èyí tó kù òun náà ni birrul walidayn kọ́ ọmọ ṣe dáadáa sáwọn òbí rẹ̀ ìbádà ni Ọlọ́run wa bil walidayni ihsana wa qada Ọlọ́run lóhun pàṣẹ àṣẹ Ọlọ́run gbogbo tó bá ń ṣe dáadáa tó bí rẹ̀ òun sí lọ́ni ó kọ́dà ìjọsìn tó ń ṣe lára òbí rẹ̀ nígbà míì ìmọ̀ ní ládájú náfìlà lọ òun ṣe náfìlà lọ́wọ́ màmá nípa wá báwọn lọ́ta ìwé lọ́lọ́ lè ṣe nu méjèèjì bàbá lè lọ́ta pé wọ́lọ́mọ tó ń ṣe kó lè lọ́ta ní oníládájú dùwà tó fẹ́ kí lọ torí pé dùwà náfìlà ni kó jíṣẹ́ fóbi rẹ̀ ọ̀ranyàn ni àbíkẹ́ sọ ọ̀ranyàn wa qada rabbuka Allah ta'budu illa iyyahu wa bil walidayni ihsana qada bil walidayni ihsana ó parí ọdájọ́ síbẹ̀ ó sí lọ́rọ̀ yẹn wọ́n ka Kùránì lọ́wọ́ màmá ní dákun ọba ń pọ́n mi ọmọ ní ẹjí parí tìláwà yìí ọmọ tó ń ṣe tìláwà ní ọ́fíìlà ni bọ́ọ̀bá tìláwà sọ wọ́n náà jọ àmọ́ tọ́ ọba pọ́n mi fún ìyàwó lè wọ́n náà àwọn òbí wa ẹjá ṣe ìbádà lára wọn ẹ má jìyà ọjẹ wọn o ẹ má jẹbi ọ̀pọ̀ wọn gbogbo dáadáa tí wọ́n ṣe fún wọn gbà kékeré ẹjá ṣe fún wọn padà ẹjá sanjọ́ ẹ má jẹ wọn fẹnu dúdú ṣiṣẹ́ kátó máa fẹrun funfun gbàárù ìyẹn lómi ò lálàáfíà máa o ẹ̀yin mẹ́jọ ló bí ìkúnlẹ̀ mẹ́jọ ẹ wo ẹ̀jẹ̀ ọdẹ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ kọ̀ wá sí tó wúlò ní ẹ̀yin mẹ́jẹ̀jọ ẹ wá lọ dáa fún yín ọlá ìkọ̀ dáa fún yín o ìyá rẹ̀ ń sun lálàpà ìwọ́n tó ṣe pí òbí sílé nígbàtọ̀ pẹ́lẹ́ lá bàbá rẹ̀ páyẹ ilé tí ń sùn páànù ṣe kíni páànù tí ń jò wọ́n wá lọ́n ṣe dẹ́kìn
bàbá náà ń wọ èkísà wọ́n lọ́n wá sọ èkísà ni wọ́n náà ń wọ ọmọ ní ẹ̀sìn ní téèyàn máa fi ń wojú rí ọlọ́run nínú àwọn ẹ̀sìn náà ní sílátọ̀ arham wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham ọlọ́run ni ẹ bẹ̀rù mi ẹ sì bẹ̀rù kókun ẹbí ọmọ ṣe kíni ọmọ jà okùn ẹbí ẹ̀sìn ní o ẹbí tí ó ṣe dáadáa sí ọ ọmọ ṣe dáadáa sí ẹbí tí ó ṣe dáadáa sí ọ ọmọ ṣe dáadáa sí mafhumul ibada nìyẹn ìtọ́jú àwọn ọmọ ẹ̀sìn ní o gbogbo ewédú tọ́ra gbogbo ata tọ́ra gbogbo ráìsì àti gàrí tọ́ra gbogbo aṣọ àtọwọ́ treatment hospital tó san wọ́n kọ́ sípò sàárà fún ọ̀tọ́ banjọ́ àlìkìyàmà ni gbogbo tó ná lérí ọmọ rẹ̀ sàárà ni ọlọ́ni yá yọ lẹ́tìn àmọ̀nù qu anfusakum wa ahlikum nara ọlọ́ni ẹ̀rọ ayé lọ́wọ́ kẹ́ mọ́ wọná ẹ mójútó àwọn ọmọ yín àti ìyàwó yín náà ká mọ́ wọná ọmọ tí wọ́n mójútó sí òní wọná jama kọ́mọ tó kírun sí òní jẹun ọmọ tó fẹ́ kírun sí òní wọ́sọ sí òní wọ́ bàtà àwọn ìyàwó yín tó wà nínú ilé yín tẹ́ tọ́jú yẹn ìbádà ni ó ìbádà làwọn obìnrin yẹn ó ọlọ́nifà yín kàrí tó mọ́ hàn ọlọ́wọ́n bá ní tẹ́báṣẹ̀ kórìíra nǹkankan nínú àwọn ìwà wọn obìnrin ò lè dá tán ó yọ́ dá síbì kan yọ́ wọ́ síbì kan ni sórí ibi tó wọ́ sí yẹn óyé ọmọ farama ọlọ́nifà yín kàrí tó mọ́ hàn tẹ́bá kórìíra nǹkankan lára àwọn ìyàwó yín fàásà an takrahu shay'an yaj'al Allahu fihi khayran kathira ọlọ́wọ́n bá ní tẹ́ kórìíra yẹn ẹ sì faradà pẹ̀lú ẹ máa bá gbé bẹ́ẹ̀ mi ọlọ́wọ́n bá yín wàá fún yín lóore tí ìfẹ́ rọ́pò sùúrù tẹ́sí ọlọ́wọ́n wá ní orí díẹ̀ ó ní khayran ó wá ní kathira fẹ́ni tó bá ṣe sùúrù lára ń tẹ́mì rẹ̀ kọ̀ lára ìyàwó ẹ̀ ó lè jáde àmọ́ ó lè jẹ́ inú àwọn àwa rẹ̀ ó lè jẹ́ inú àwọn ọ̀rọ̀ rẹ̀ ẹ má kó obìnrin lẹ̀ o ẹni kó obìnrin lẹ̀ ò sì bá dá o àbí tí obìnrin bá dì sáàbù kí wọ́n ṣe kí ni kí wọ́n kọ́ sí lábẹ́ ṣẹ̀ríà ọlọ́run ẹ má ṣe fárádà àwọn ìyàwó yín gbogbo owó tẹ́ná fún wọn ìbádà ní o adẹ́mísí jíjọ́ kan ó ní àwọn owó tẹ́ná fún àwọn tálíkà ewé lẹ́mọ̀ tó dáa jù àti owó tẹ́ná fún àwọn adẹ́wọ́gbọ́rẹ́ owó tẹ́ná sójú ọ̀nà ọlọ́run jihad mọ́sálásí àti tẹ́ná àfákítàwó aláàlíkà tẹ́ná fún àwọn ìyàwó yín ewé lẹ́mọ̀ tí ládàá pọ̀ jù anábìnrin alẹ́dàá àfákítà aláàlíkà èyí tẹ́ná fún àwọn ìyàwó yín ládàá rẹ̀ pọ̀ jù wọ́n ní ládàá tó bá fún ìyàwó rẹ̀ ní 5,000 wọ́n ló ní ládàá ju kún òfin 5,000 lẹ́ mọ́sálásí lọ ìtàn gbọ́ yé nìyẹn àmọ́ ṣètàn ó ti gbà wá lágbé ṣéwù fẹ́ náwó láàmà pàdó ìmáàmù fẹ́ náwó ìyàwó rẹ̀ náà sì fẹ́ náwó ní wọ́n sọ fún ìyàwó pé kó ṣe sùúrù afẹ́ à ń ṣe àwọn ọ́fánẹ́jì kan ní mọ́sálásí lọ́wọ́ báyìí ṣe sùúrù àwọn okó kan bẹ̀rẹ̀ tá a fẹ́ náwó fún ọ̀dà gbogbo ẹ̀ náà dáa kò sí ti ọ̀dà àmọ́ lọ́gàá èyí tó fún ìyàwó rẹ̀ ní ládájú gbogbo ìtọ́ náà lọ Ànábì la yafruqu mu'minun mu'mina ẹ̀yin sàhábà ẹ má bínú sáwọn ìyàwó yìí tó wà nílé o in kariha minha khuliqa tẹ bá kúrò àwọn àwà kan lára wọn radiya minha akhar èyí tí wọ́n ṣe tọ́ da ẹ má fi pàyí tí ọ̀dà rẹ lọ́kàn yìí àwọn ìyàwó ànábì wọ́n fìtínà ànábì àbí wọ́n fìtínà láwọn àsìkò kan wọ́n dà láàmú àbẹ́yìn tí kà nínú Suratu Tahrim iṣẹ́ obìnrin ó gbé wọn èyàn rẹ ni wọ́n kò ṣerú wọn máa ṣe é sí pé ìjọ obìnrin ànábì sá fún wọn ló lè sá síbì kan pé wàhálà yìí ti pọ̀ tí wọ́n dé pẹ̀lú àwọn bíìlì ńlá èmi ọ̀rà yìí mínà fẹ́ rà yìí mínà fẹ́ ṣe yìí mínà fẹ́ ṣe yìí mínà fẹ́ rà yìí ọlọ́run yá ní sáà nàbí ọlọ́run sọ ayà kalẹ̀ obìnrin Jibril lastunna ka ahadin minan nisa ẹ̀yin ọjọ́ àwọn obìnrin tí wọ́n wáyé o ìnítàkẹ́tùnà tẹ́ bá bẹ̀rù ọlọ́run ìfànàbílẹ̀ lọ́rùn o in kuntunna turidna hayata dunya àyàgbé ayé ilẹ̀ bá fẹ́ tọ́ èmi ọlọ́run bá yín fún yín láyé àmọ́ kò ní sọ́run tó bá dégbà nẹ́bí àtọ́lọ́run lẹ bá fẹ́ ẹ má bá padà dà wọ́n yarí àbí wọ́n yarí wọ́n ní gbogbo tó yàtọ̀ dà àwọn arìn kan ọlọ́run bá tún náà Jibril pé ẹ ń ṣe rìgímọ̀ kan láàrin ara yín o ẹ fi ọ̀rẹ́ mi lẹ̀ ẹ fi òjíṣẹ́ mi lẹ̀ lọ́rùn ọlọ́run bá ní asáró buhu in talaqakunna díẹ̀ lógún kẹ sọ́ra tọ́bá ilé kọ̀ yínlẹ̀ kí ni wọ́n ṣe táyà fi sọ̀kalẹ̀ wọ́n gbé wàhálà dé wọ́n wá ní wò ní farada wàhálà wọ́n wá ní alùsùn náà ni wọ́n ìyàwó kẹrin tó ń lé lọ ní
ṣe súnà ló ń ṣe àbó sì tààrẹ ó sì sàbámà torí gbogbo àwọn ọmọ rẹ̀ tó wà ń ta yẹn àánú Ọlọ́run ló kù bí wọ́n bá gbọ́mọ̀ ẹ lọ bí wọ́n bá ṣe yà ń bẹ̀ wọ́n yà ọ̀n tọ́jú rẹ̀ gan wọ́n tíyàn kájọ́ wá gbọ́ ọ̀rọ̀ ọmọ ọdún 10 ọdún 15 ẹlòmí ọ̀rọ̀ ọmọ rẹ̀ ogún ọdún bàbá kan jò ní káàkiri mẹ́rin káàkiri lóògùn ṣe ti mí wọ́n ní kí ní wọ́n Ọlọ́run wáyàwó àtọmọ kò sí ẹ̀fẹ́yàwó mọ́ kóhùn sí ọ̀rọ̀ ọmọ kóhùn rí wọn láti bí oṣù 6 kò sí mọ́ bí wọ́n wà kò sí ládìrẹ́sì lọ́wọ́ Ọlọ́run bá ní asáàrùn bóyí tó lákàkùnà Ọlọ́run ní tí ó bá ikọ̀ yín lẹ̀ ayò òbòdí lọ́wọ́ sí wájẹ̀ ní khayran minkun ń fún láwọn obìnrin tó dáa ju èyí lọ muslimatin ni wọ́n jẹ́ mu'minatin qanitatin ta'ibatin abidatin sa'ihatin thayyibatin wa abukara ẹwọ àwọn òròyìn àwọn qualities tó lágbà Ọlọ́run àwọn ìyàwó tí ń fún àwọn the best of the best akẹ́yìn kó mẹ́ ọmọ sí sùúrù ìyàwó afsọ ẹlẹ́sìn ni ó anábì tọ́lọ́kà rẹ̀ ẹlẹ́sìn ni ọmọ wòlíì ni wàlíyà lòun náà torí sọ wàámà ni kò wàámà ni ní ma ń dìde lóru gan ní sì ma ń gbààwẹ̀ gan síbẹ̀síbẹ̀ ìjóbìnrin ṣe kíní wọ́n ṣe kánábì fún wáyé pé mọ̀yọ̀ǹda rẹ̀ máa wá lọ Ọlọ́run lọ́wọ́ ní kánábì ọ̀dá padà pé kó filẹ̀ kọ́mọ́kọ́lẹ̀ ṣe bí ìjàngbọ̀n ni gbogbo tí ó rí gangan àti ilé mọ̀ ọlọ́kùnrin orígbà tí obìnrin bá lọ́kẹ̀ lọ́rùn báyìí tó ń fa aṣọ rẹ̀ lọ́rùn báyìí tó ní òní jáde lé òní jáde lẹ́ni ọ̀hún òní jáde ó sì kílẹ̀kùn ó sì dù kọ́kọ́rọ́ síbi kan tó ọmọ bí wá ọwá dúró bẹ́ẹ̀ títí tó fi wá ju ọwọ́ yẹn lẹ̀ ọwá lè sálọ̀wàlá òsìnáfílà lọ́bá bó ṣe rí bẹ́ẹ̀dì lọ́bá sùn lọ ó tún ní òní sùn sẹ́ẹ̀ aló òní sùn lé ní ó adágé lọ fẹ́ ìfẹ́ kankan ọ̀sá ní sùn yóò sá ní tó fẹ́ ìwọ lọkùnrin sórí wọ́tọ̀ gbá lójú èsọkùnrin ọ̀daràn ni ọ́ lábẹ́ ṣẹ̀ríà ayé ní obìnrin ẹni bá ní obìnrin ṣe ni Ọlọ́run a máa ṣe lọ́n lára wọn ní àwọn máa ṣe sùúrù fún ní ìmá ṣe sùúrù fún obìnrin kí ni wọ́n gbé jama ìbáàdà kọ́ mọ́ rẹ̀ pé nígbà tó ti dárúgbà sí ẹ̀sìn ti tán kọ́ mọ́ alù ajíya alhamdulillah inú gbẹ̀ ẹ̀sìn àbíkẹ́ ìjọsìn ẹ̀sìn dẹ́nìkan lè takò anábì ní àfúlẹ̀ ha ẹ̀dárúgbà yín sí ẹni ọba dá sí ń sẹ́lọ́n ni torí ó ti takò àṣà anábì ọkọ̀sù ṣàwárì ẹmà gẹ́rùn mú anábì ní máa asfala min al-ka'bayn min al-izar fa fi an-nar aṣọ ọkùnrin ọgbọ́dọ̀ kọjá kókó ẹsẹ̀ àti ṣòkòtò àtàṣọ tọ́bà ìkọjá bẹ́ẹ̀ tọ́bà díjọ́ al-qiyama bọ́lọ̀ ọba fi rí ìyọ́ wọn kó tó wà al-janna inú àdísì sàárì àtẹnalẹ́yà àti ẹran kó mọ́ ibẹ̀ náà ni ọ̀rọ̀ ṣòkòtò yìí náà wà kìí sọ inú àdísì míì ojú kan náà gbogbo ẹwà ẹ̀yin lẹ́ ń lò fẹ́nu lẹ́lẹ́yìn ò ṣe kí ni ẹ̀yìn ọ̀ká ṣòkòtò sókè àmọ́ akẹ́kọ̀ọ́ da ẹran léyà òun dùn nítorí fẹ́ ká máa ṣe nìyẹn ọmọ tó mìíràn bí bá tẹ̀lé kìtàbí pọ̀tẹ́kì fòrò náà bí báàdì ká máa gbapá kan èyí tó bá tẹ́wà lọ́rùn èyí tó bá tẹ́wà lọ́rùn láti kí ni ká máa jùlẹ̀ irú ẹ̀sìn kàtìkàtì nìyẹn kọ́ lọ́mọdé bá wọn ṣe ẹ̀yọ́ máa ya àwọn ọmọ tá ń mójútó ìbádà ni o ọlọ́mọsàjá àwọn ọmọ náà ọlọ́run já jèrè wọn gbogbo wàhálà tó ń ṣe lérí ọmọ rẹ ọ jẹun rẹ láyé bí ọ jèrè ẹ lọ́rùn o sàárà ni o ọ̀n ṣe sàárà fún ni ẹ tó jẹ́ pé tóbìnrin bá ń béèrè owó ata owó ẹran owó ọbẹ̀ owó gáàsì má jẹ́ ó bí ọnú o jẹ́nu rọmọ sí kíni ó máa dùn torí pé ń tí ọ sí bí kíni ìbáàdà ni àmọ́ máa ń lé o bí kìí àmúlé náà sí kíni ó sì lé wọ́n ti béèrè kankan lọ́wọ́ tèmi náà lọ́sàn ìwọ̀n ní ẹ̀yà mi kíbi lé àti kó kalẹ̀ ká tó kò lé ọ̀wá ní máa sọ pẹ̀lú ìbínú àti pẹ̀lú ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀lá tó bí tòlú sọ́dá kọ́ ti kún bìlìmánì wal adha ọlọ́run ní sàárà àti bá ti ṣe ẹ má fi ọ̀rọ̀ bàjẹ́ o ẹsàgbà owó nánu ẹ̀kàn jáde òfin mi nú lé mbí ọ̀sẹ̀ kan láfi parí ìṣẹ̀mọ́ báyìí kan gbogbo yìí tó ṣe yẹ àwọn tó ń fún sẹ̀mú jẹ gan sẹ̀mú ò ní lọ dáadáa mọ́ torí ó ti fọ̀rọ̀ ṣe kí ni ó ti fọ̀rọ̀ bàjẹ́ ó ti fọ̀rọ̀ tí ọmọ fún ọ pẹ̀lú ẹ̀rín pẹ̀lú kí ni jama pẹ̀lú ìtújúká wọ́n lẹ́jú mọ́ bọ́bá ti lẹ́jú inú wọn nínú sàárà yẹn ládàrí onípọ̀ wọ́n ní àdébìsọ̀rọ̀ lára sálà lọ́wọ́ bóyá nǹkan wọ́n ní ẹ̀rín là náà bí ma fi bóyá nǹkan ṣẹ́ni ẹni dá fún lẹ́yẹ kọ́kọ́ máa rẹ́rìn wọ́n dà tóbi náà kọ́kọ́ rẹ́rìn ó gbà ọlọ́run jọ dá fún ọ̀rọ̀ dayọ̀ ọyá gbà bá níbi ṣe máa ṣe ni ẹ má jà ṣe súnà ẹnu lásán ẹjá máa ṣe súnà ká máa tọ́jú ìyàwó àti kíni
àtàwọn ọmọ ọlọ́run ìbádà náà kọ́lọ̀ ń gbà lẹ́sìn fún wa lẹ́yìn náà àwọn níbọ̀ wa kìrìsìtẹ́nì wa tó jẹ́ níbọ̀ wa sọmọ̀ pé kìrìsìtẹ́nì àdúgbò wa náà ní jama ẹni fara ní o ẹni ṣe kí ni jama wọ́n bá rẹ̀ ẹ́ lè kí o ẹ̀yin máa sálà Jibrilu yusini bil rijal hatta dhanantu annahu sayuwarrithuhu ẹnìkan ṣe ń bọ̀ ní ènìyàn fẹ́ rí ànábì ọwọ́ rí ànábì tí ń lọ lọ́ọ̀kan ọwọ́ rí pé nìkan náà yọ pẹ̀lú aṣọ funfun lọ́ọ̀kan òun àtànábì pàdé wọn wá ń sọ̀rọ̀ sàhábà yìí wá jókòó lẹ̀ sí ẹgbẹ́ kan ń retí kó wọn máa interrupt ọ̀rọ̀ wọn wá dúró fátítí ẹni tó ń wá ànábì wá yẹn wọ́n wá ní àlejò wo ló wá dúró pẹ̀lú ànábì látàárọ̀ báyìí ẹ̀ṣẹ́ ó ti máa ro ànábì bí kéyìn olúbi wákàtí kan wákàtí méjì lérí ìdúró ó sáàdì tí ó ń tọ̀ ń náwó sànábì pé sọ́ra rẹ o sọ́ra rẹ o orí tí ọmọ sí báyìí 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 nígbàtí arákùnrin wa lọ tán arákùnrin àṣekèsọkùnrin àṣe Jibrilu alayhi salam ànábì wa padà wá bá àlejò rẹ̀ ànábì wa sọ fún àlejò pé ma zala Jibrilu yusini bil jar Jibrilu lọ yọ lọ́ọ̀kan òun ní bá mi sọ̀rọ̀ lọ́ọ̀kan sẹ́wọ̀n kó òun mọ yíra padà nígbà wọn fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Islam àkùnrin náà ní Islam sẹ́wọ̀n kó wọ́n gbà yẹn náà ọlọ́mọ ìmọ̀ yíra padà ìmọ̀ dẹ̀dá yóò wọ sọ̀tà àmọ́ tẹ́lọ̀ dọ́ràn la ilaha illallah nǹkan bẹ́lẹ́ lọ́ọ̀ ọlọ́ọ̀ni fún yọ̀ lásọ láì sí délọ̀ wọ́n ni ṣẹ̀dídù ní bayani ìyá aṣọ white ìyá ń pè ní mọ̀jísá kí àwọn mẹ́rẹ́gùsì ní ẹ̀ alayhi salatu wassalam adébíwá sọ fún sàhábà yìí pé sàhábì yìí pé ma zala Jibrilu yusini bil jar ọ̀rọ̀ níbọ̀ ní bá mi sọ látàrọ̀ ìwọ̀n ṣe wasiyya fún mi yusini hatta dhanantu annahu sayuwarrithu gbogbo nǹkan tí èèyàn máa ń ṣe fẹ́dọ̀ Ọlọ́run ló ní kí n máa ṣe fún láì ní worú ẹ̀sìn tí ń ṣe kí ni tí ń sìn pọ́tàjì níbọ̀ ìbá máa bọ̀sà ìbá jẹ́ kiriyó ìbá jẹ́ kọ̀lẹ́sìn ìbá jẹ́ muslim ìbá máa sí Islam ó ní wọ́n sọ fún mi pé kí n máa ṣe báyìí sí tọ́ba rẹ̀ kí n lọ lè kí tó bá nídìí owó kí n bùn tó bá ń pa kí n mọ lóúnjẹ tábùrú bá ṣe kí n lọ lè kí tó ní bá dé ọ̀dọ̀ rẹ̀ kí n bá dunnú kí n náà ó lọ lè kí fún ẹkú dunnú gbogbo nǹkan tí ma ṣe sí tí relationship òfin ṣe kíni tí òfin ní bàjẹ́ kí ma ṣe sí níbọ̀ wà títí tí mo fi rò pé ọkà gbogbo àwọn ìwọ̀ yẹn tán àdébìnrin mo rò pé in tó kù tí ó mẹ́nu bà mo rò ní o kò padà wá sọ mọ́ òun náà ni pé bàbá sì wá kú o gbogbo àwọn property rẹ wọ́n gbọ́dọ̀ ṣe kíni wọ́n gbọ́dọ̀ pín bẹ́ẹ̀ ó ní èyí tó ń rò pé ó kù tí ó mẹ́nu bà nù àmọ́ nípa gbogbo téèyàn nílé ayé téèyàn wò báyìí kò sí èyí tó ní kéèyàn má fún níbọ̀ bẹ́ẹ̀ níbọ̀ oye ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́ bá wa àlìjẹ́nà tá ń lọ yìí nínú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ wọ̀n òun náà ní dáadáa tá a bá ti sí níbọ̀ wa ìbáàdà ni ìbá jẹ́ muslim ìbá má jẹ́ muslim tó bá jẹ́ muslim tó tún jẹ́ ọmọ ìyá ìwọ̀ mélòó nìyẹn ẹbí yín ni ó tún wá jẹ́ muslim ó tún wá jẹ́ níbọ̀ ìwọ̀ mélòó ìwọ̀ mẹ́ta tó bá jẹ́ ẹni tó jẹ́ kèfèrí tí èsẹ̀ bí ìwọ̀ mélòó ìwọ̀ kan tí èsẹ̀ bí ìwọ̀ kan tó bá jẹ́ kèfèrí tó jẹ́ bí yín gan ìwọ̀ méjì ẹni tí bá ń fara ní níbọ̀ ọ̀tán jẹnẹrétọ̀ lẹ̀ àwọn òrórùn sùn ìwọ̀ sí fáàmù ọwọ́ pàlẹ́kùn mẹ́ta wallahi ẹ̀rù máa ń bà mí tí bá fẹ́ sùn pé ẹ̀yin ọmọ èmi ṣe darí oko dáwà ní o èmi ti fẹ́ sùn aago báyìí ní ẹsẹ̀ kíní ní ẹlẹ́gbà jẹnẹrétọ̀ tó rọ́ pọ́sìlù kọjá pé àwọn níbọ̀ wa àwọn òrépo dépò tí wọ́n tan jẹnẹrétọ̀ ariwo jẹnẹrétọ̀ yẹn wá ń disturb wọn òrórùn sùn ìwọ sì sùn lábẹ́ fáànù àdáwò di mélòó jama ó di púpọ̀ ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa kọ̀kọ́lá kọ́ ma gbọ́ Quran ọwọ́n dì sọ́pọ̀ àwọn níbọ̀ ọ̀nsẹ́lọ́wọ́ bá ní kátó wá pé ọ̀nfagbó lẹ́ǹkùlé àbọ̀ mú sìgá lẹ́ǹkùlé àbọ̀ ń da omi sójú ọ̀nà wọn àbọ̀ páàkì mọ́tò sójú ọ̀nà wọn ẹlẹ́mí ọmọ ìgbẹ́lẹ́sì lòun kò sí sẹ́sìn torí àwọn kan tání kó mú mẹ́sìn lélẹ̀ ẹ̀sìn ọ̀pẹ̀ kálẹ̀
ọpẹ́ gágán lára ẹ̀sìn ẹ̀yọ́ máa yá mi òun náà ni ká máa ṣe dáadáa káwọn ọmọ ìyá wa dábẹ́jọ́ muslim ká máa fẹ́ra wálẹ̀ innamal mu'minuna ikhwa alájẹ ẹ̀ ló fi ṣẹ́ ni báwo ni ẹ ṣe ń ṣe kí ìmáàmù kọ́ mọ́ wòran o ẹni sẹ́fẹ́ ti bọ́ lọ́wọ́ rẹ̀ ká wáṣẹ́ fún o ẹni tí ó bá jẹ́ opó àárín wa tọ́kọ rẹ̀ ti kú ká ràn lọ́wọ́ o ọmọ olùkà táwọn jàmá wá dálẹ̀ ká máa tọ́ wọn o ká máa dà wọ́n pọ̀ ká máa dà wọ́n papọ̀ máwọn ọmọ ti wà ìjọ ń pè ní ìbádà nìyẹn anábì ní ana wa kafilu yatimi fil jannati kahatayn anábì wà náwọ́ báyìí anábì ní èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá ti jẹ jòkó nínú àlùjánnà ni ẹ dákun ìrún tó ń kí àtàwẹ̀ tó ń gbà ibo lọ́fẹ́ lìdì rẹ sí ibo lọ́fẹ́ jù ọ sí anábì wà ní ìmọ̀tọ́jú ọmọ òrukàn anábì sọ̀rọ̀ ọ̀rún bẹ́ẹ̀ o anábì ní yóò gbéyàn dínú àlìjẹ́nà fẹ̀dáwọ̀ lájọ jòkó báyìí ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa anábì ní asáyí alàlẹ́ armala wal miskini kal mujahidi fi sabilillah anábì ní gbogbo ẹni tí máa ń mójútó opó bí ó ṣe sẹ̀mí rọrùn opó ń dààmú kọ̀rọ̀kọ̀ tí ó fẹ́ àdáwò ńlá kan nìyẹn lẹ́yìn náà kò tó wá lẹ́ni tí ó fún lówó oúnjẹ mọ́ ó ní méjì jẹ máa kọ̀ wá sẹ́ni tá a bá dá mọ̀nà wọn onìkan ní ó wọlé onìkan ní ó tilẹ̀kùn pílò méjì lọ́wọ́ ń bẹ̀ ẹyọ kan náà ní ṣiṣẹ́ pílò méjì lọ́wọ́ ní jẹma méjì ẹyọ kan ní ṣe kíni ní ṣiṣẹ́ alẹ́bùwálẹ́ ní tí bá ń sàmójútó opó bí ó ṣe jẹun rọrùn bí ó ṣe lọ́kọ báyìí ó ṣe rọrùn bí ó ṣe ní máa ronú àwọn opó ronú níbi pé wọ́n ní high blood pressure àwájú òpólẹ̀ à ń pẹ̀lú àwọn ní muslims ubad ẹlẹ́sìn lóòótọ́ à ń ṣẹ̀sìn àmọ́ apá kẹsìn là ń ṣe kíni ní là ń ṣe àwọn obìnrin ló yẹ kí wọ́n máa tọ́jú opó jù àwọn obìnrin wáyé ó yẹ kí wọ́n máa tọ́jú opó bẹ́ẹ̀ bá ṣe ìgbà kan fẹ́ ọkọ yín ìbẹ́ sì máa fún lóúnjẹ èyí tí ma dá wà lálẹ́ nù a ní súnà pọ̀ tẹ́ṣe ìbádà pọ̀ tẹ́ṣe bí kẹ́ gbé okó wálé kọ́ òun náà sì mùgbà tọ́pọ̀ tó òun náà kú torí kìí màgàmàgà ní ọkàn òun náà ni òun náà pláàni pé ọkàn òun lọ́dún mi àsìkò tó lọ́kàn o básìkò bá tó yọkàn wọn náà bọ́lọ̀ bá ní wọ lọ́kọ̀ọ́kọ́ lọ ọba sì wọ lọ́hun oyé ó lè jẹ́ wọ ọlọ́kọ̀ lọ kọ́kọ́ tó lọ ó gbé ara ní lọ́dọ̀ ọlọ́hun ẹ̀dàkùn àdẹ́bíwá ní tí ń tọ́jú opó wọn ni miskin àti less privilege ẹlòmíì ọlọ́kọ̀ ayé rẹ̀ wọ́ọ̀sì ju opó gangan lọ tọkọ̀ ti kú ọkọ̀ tí ẹ sì ń bẹ láyé látara dínkùl hayà bí ìṣẹ̀mí ṣe lé ara ìbádà ní ká ní fọ́rọ̀mù tí wọ́n máa dáwó bá ṣe wà ládùúgbò yìí sí oyé lẹ́ni náà láti bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kí ìmáàmù wa kán dá gúrùpù kan lẹ̀ lórí WhatsApp gbogbo àwọn táwà ń bí ká fún wọn nọ́mbà wa ká háàdì wa 1,000 lóṣooṣù àwọn àti dá kan lẹ̀ lọ́dọ̀ wa mọ́ láwọn sísítà kan ní àwọn medical doctors ní Kwara State àwọn 250 wọ́n ti sára wọn jọ nínú àwọn colleagues wọn wọ́n dáwọ́ 1,000 lóṣù ní January wọ́n kó 250 wọ́n kó jọ wọ́n wà òpó kan wọ́n fi dá lóko 1,000 naira èyàn ma yá mi àwọn àbìlù kan ọlọ́wọ́n ma yẹ kó lérí èyàn ní mà pé nítorí 1,000 àwọn orè kan ma ṣí wọlé fún yàn téèyàn ní mà pé nítorí 1,000 lọ́wọ́ ṣe ṣe sọ̀dá'ul ma'ruf taqi masari as-su anábì ní ṣe rí kẹrẹ mọ́ sí sàárà yẹn ní ma jẹ́ kọ́lọ́wọ́n bá ó ṣe aburú kò lérí yìí ni kò yẹ́ ṣe kó nígbà tá a bá ní owó ńláńlá ogún mélòó wọ́n fẹ́ràn lọ́wọ́ lọ́dún yẹn jàmá ogún 12 wọ́n ti ń tajà wọ́n ti ń jẹun ayọ̀ ọgbà ṣọ́ọ̀bù 50,000 nílọrin wọ́n lẹ́jà tó 100,000 síbẹ̀ ìrònú ọkọ̀ nìkan ló kù ìrònú ebi ò sí mọ́ ẹ má jẹ́ àfi àwọn abalẹ̀ ẹ̀sìn yẹn lẹ̀ ayé mọ̀ yí tẹ́yìn oṣù tó ń fèrè yọnu ọlọ́run àìbí aṣẹ́wó kan ló fún ajá lómi fàgáfàrà Allahu laha orí ajá tí nẹnu sínú kànga ó sì wá lọ́dọ̀ ajá ó wá fi bàtà rẹ̀ ó fi bomi ó sì wá fún ajá mu ọlọ́run ti ṣàforí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ẹlòmínà ti dára sí nánú wa yìí tọ́jẹ́ pé nínú ti dájọ́ ọlọ́run torí omi tẹ́yọ̀ fájá ajá kìí sí ìyàwó
ajá látọ́ wá fọ́mọ èèyàn ẹ̀dá mọ̀ ti sàrà ẹ̀dá kò tó lọ́wọ́ ẹ̀dá mọ̀ ti sàrà àsálàkà ìbádà àwọn opó àwọn ọmọ orúkà ẹ̀dá mójútó wọn àwọn tálíkà ẹ̀dá mójútó wọn nínú àwọn ìbádà àwọn náà ní ká máa ṣe dáadáa nìkan yìí ní mùsùlùmí fáwọn tí ì ṣe mùsùlùmí ìbádà ni gbogbo tí ì ṣe mùsùlùmí kọ́ máa rán lọ́wọ́ lérí ọ̀rọ̀ ayé ẹ̀ ní kìí lérí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ o tọ́wọ́ ti mú ẹ́ńfúlọ́pù rìfáìbà wá ó ní lápò bí inú kan wọlé ẹni onífọ́ wọn náírà ọ̀rọ̀ kọ́nà ní ká máa gbé apá kan ọwọ́ adáwó fáwọn ṣọ́ọ̀ṣì wọn fi kọ́ ṣọ́ọ̀ṣì àṣìwú ẹ̀sìn ọ̀rọ̀ dáadáa ìgbọ́ kẹ́kẹ́ onímọ̀ ọ̀rọ̀ kátikáti ìgbé wọn wá mọ́sálásí àwa dá owó fún wọn fi kọ́ ṣọ́ọ̀ṣì ọmọ yẹn tàwọn làwọn mi kún fẹ́ iná wọn mi nìyẹn gbogbo ẹni tó bá fi lọ lè bá wọn dẹ́sẹ̀ sí wọn òun náà ti dára wọn àwọn tó bá yẹ wọn kó ṣe aláìmọ̀kẹ́ ni wọ́n ní pàǹtí sọ yìí ọlọ́run lè fi rí wọn àwọn tó bá mọ̀ ọjà lè kóró Islam ọmọdé abúlọ́ọ̀kù sí ṣọ́ọ̀ṣì. ìyàtọ̀ láàrin kiriyó àti Christianity kiriyó wọn ní kọ́ ọ̀nà lọ́wọ́ tó bá ní sọ̀rọ̀ personally wọn ò ní kọ́ ọ̀nà ẹ̀sìn wọn lọ́wọ́ ebi ń pa ọ̀rẹ́ ẹ̀yin mùsùlùmí brothers ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ìyá kan fọ́ lọ́sibítù wípé ìyàwó ẹ̀yẹ wọlé tọ̀ ìyá kan fọ́ ẹgbẹ́ ìyá kan fọ́ gbọ́dọ̀ kú síbí ẹ̀sánwó ẹ̀ra mílò fún afẹ́wọ́dìde àbáyé gbé lọ́lọ́ mo fẹ́ lè kí eléré àwọn aláwo ìfàkọ̀ àbí wò sí ni mo fẹ́ lọ lè kí àwọn eléré aláwo ìfàkọ̀ nítorí pé àjọ ń gbé ládùúgbò ni provision yìí òun ni mo fẹ́ rà fún òun ṣe dáadáa sí kèfèrí ni alẹ́sánù ilẹ̀ kùfàr nìyẹn àmọ́ tó bá ní àwọn fẹ́ sọdún eégún wọn kọ́ wá ní ẹgbà contribution tèmi lélẹ́yìí ọ̀n sẹ̀sẹ̀ wọn nìyẹn iná lọ́wọ́ pẹ̀lú yẹn la yanhakumullah ọlọ́run lọ́wọ́ ọ̀tako yín òun ò sì dín yín lọ́wọ́ alẹ́lẹ́dí lam yuqatilukum fid-din gbogbo àwọn tí ó dé pé wọ́n bá yín jà lérí ẹ̀sìn yín kèfèrí ni wọ́n bá yín jà ètò wọn tí yọ̀dà sí wa ní sí dára sí àmọ́kọ̀ bá yín jà ńlọ tọ́tù rẹ̀ ń ṣẹ́gun rẹ̀ walam yukhrijukum min diyarikum kò lé ikú nínú lan tabarruhum ọlọ́wọ́ bá ní ní ká má sí dára sí wọn wa tuqsitu ilayhim ẹ̀ṣẹ̀ déédéé láàrin wọn inna Allah yuhibbul muqsitin ọlọ́run mo nífẹ̀ẹ́ àwọn tó máa ń ṣe dáadáa sáwọn tí èsì muslim tí wọn ò sì bá wọn jà àwọn tí àbábá yín jẹ́ wọn mọ̀ sí dáadáa sí ìtẹ́kùn ní islam ni ìbádà ni kí ni mo gbé jẹ́mọ́ ìbádà ni tọ́ba yín dáwọ́ sí ṣọ́ọ̀ṣì ọjáde kò ní ẹ̀sìn ọlọ́run torí ìyàtọ̀ bẹ láàrin al-ihsan ila ghayri al-muslimin wa wala'ul mushrikin wa al-wala' wal-bara' inú ọ̀run sunday ẹ̀fún lóògùn ọmọ sunday ò rí owó wáyé kìí máa san káyọ̀ rẹ̀ kó lè bá nítumọ̀ àmọ́ ìwọ́n lọ ṣọ́ọ̀ṣì níjọ́ sunday lọ ṣọ́ọ̀ṣì níjọ́ sunday ọwọ́ ní kó owó sunday wa ipò fẹ́ fún pásítọ̀ ipò náà fi ṣàdúrà fún ọ òun náà ti di kèfèrí torí tó bá nígbàgbọ́ ní tí wọ́n ṣe yẹn òní náà síbẹ̀ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làwọn ẹlẹ́sìn ànábì sí dáadáa sí gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run kèfèrí dáadáa rẹ̀ lọ́dọ̀ wọn àmọ́ tó wá ti dọ̀rọ̀ ẹ̀sìn lakum dinukum ara ìbádà ni o nínú ìbádà wọn náà ní ká máa jìnà ṣẹ́ṣẹ̀ ọlọ́wọ́n bá ní ká má pa àyàn wala taqtulu anfusakum ìbádà ni má pa àyàn má lọ́wọ́ bí báwọn yóò ṣe kíní bẹ́ẹ̀ ni ó ṣe bọ́ ó sì gbọ́dọ̀ para rẹ̀ ọlọ́run wala taqrabu zina ọlọ́wọ́n bá ní má ṣàgbèrè ṣe mọ̀ pé wọ́n ní àwọn kan bẹ tọ́jú pé ọlọ́wọ́n fà sínú abẹ́ bòjì yawma la dhilla illa dhilluhu ní yẹ́tí òní sí bòjì kan àfi bòjì ọlọ́run àwọn méje sab'atun yudhilluhumullah nínú wọn ṣáàbùn àbí náṣà fẹ́ ibadatillah àbí ọ̀dọ́ tó jẹ́ pé òun tiẹ̀ ó bàlágà ṣeré ẹ̀sìn ni kò bá wọn ṣe ránú rí lẹ́yìn ní waladun da'atu imra'atun dhatu mansibin wa jamal ẹni tí ọkùnrin tó bìnrin kan pè tó ní kọ́ bá ń ṣàgbèrè ṣé ò wá ṣàgbèrè mọ́ obìnrin yìí lẹ́wà obìnrin yìí lówó obìnrin yìí ó jẹ́ èèyàn ńláńlá nínú àwùjọ ó tún nílé tó lè gbé arákùnrin yìí sí opportunity ṣìnà sílẹ̀ ó wá ní akhafullah ó lè ní bẹ̀rù ọlọ́run kò wá ṣe ṣìnà náà ìbádà ni torí ẹ̀ lọ́lọ́wọ́ bá aláàfin fàáṣì ní bòjíjọ́ àlùkìyámà ẹgbẹ́ rẹ̀ ń gba owó nàbó àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ń gbowó èlé níbi iṣẹ́ láwùjọ lọ́jà ìwọ ní wọ́n gbà ó torí ọlọ́wọ́ bá ti ní wa halallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́wọ́ ní èèwọ̀ ní kẹ́ gbowó èlé ẹ̀tọ́ ní kẹ́ máa ṣe business àwọn yẹn wọ́n ń gbà ìwọ gbà kí ló ń ṣe yẹn ìbáadà ọgbọ́rọ̀ sọ́lẹ̀ lẹ́nu lẹ́yìn náà ọ̀sáfẹ́rẹ́ ààrẹ
nítorí pé àbìlú ń bọ̀ bọ́ bá ti gbowó èlé fìtínà lókùn tó wà retí ọlọ́run ma yẹn taf'alu tẹ́ ẹ bá stọ́ọ̀pù kẹ́ ẹ máa gbowó èlé fa'adhanu bi harbin min Allah ọlọ́run ẹ máa retí ogun ìbí ọlọ́run Allah ní ìsìnbọ̀jà orílẹ̀-èdè wa ẹ wọ owó tá a ti yá ẹ wo owó èlé tá a ti yá lórílẹ̀-èdè yìí jẹba kí ló padà bá dé ebi coronavirus àti EndSARS gbogbo ẹ̀ wá ìsúkọ́tò kíni ìsúkọ́tò ebi mẹ́nu o lásìkò tá ló lọ́wọ́ yìí ẹni máa ń jẹun ẹ̀mí ìjìkọ́ máa dúpẹ́ lọ́dọ̀ lọ wàlá àwọn èèyàn rìn òfìfó láwọn èèyàn rìn ìlú tó dípẹ́ ẹni tó bá fún ọ lówó wọ́n pé kí ló dé tó fún ọ ní iye báyìí o ẹkọ́nọ́mì ti dàrú gbogbo ayé sì ni ẹ̀dá kò tọ̀rọ̀ sọlọ́wọ́n ọba ẹja gbọ́dọ̀ sọlọ́wọ́n ọba lẹ́nu nínú àwọn ìbádà òun náà ni ká máa ṣàdúà ká máa ṣe kíni ká máa ṣàdúà nígbà ṣòro nítorí pé ìṣòro túláàsì ni yóò dé problem yóò wá àdánwò yóò sọ̀kalẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní wala nabluwannakum ọlọ́run ní gbogbo yín pátá onídànwò ọ̀yá tàbí ọ̀ka kí ní kó lè rí wa nítorí sọ tó lóun ó ṣeun nígbà àdánwò wá dé ọ̀wá ń béèrè ibo ló ti wá ọba rẹ̀ sọ fún ọgbọ́n ń bọ̀ sọ́mà rẹ̀ sọ bẹ́ẹ̀ ọwá ní tani sí ọ ẹni kẹ́kọ̀ọ́ sí ọ nítorí ṣẹlẹ̀ sí ọ̀hún bìí sí ní láì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ni bájọ́ wọ́n ti wá dé kí lọ́lọ́run sọ ọlọ́run wala nabluwannakum bishay'in ọlọ́run bá ní máa da yín wò pẹ̀lú títí báyìí náà ní minal khawf àyà yín máa já wal ju' ibi ọmọ pa yín lẹ́kọ̀ọ̀kan wa naqsin minal amwal ní owó ọmọ sáfẹ́rẹ́ fún yín láwọn àsìkò kan wal anfus lẹ́yìn náà yọ́ máa rẹ̀ yín àwọn yọ́ máa kú wal thamarat àwọn fáàmù yín oko yín láwọn àsìkò kan ẹ máa rí owó láwọn àsìkò kan ẹ dé oko ẹ sì bu ẹkún pẹ̀káì owó ló jóná yìí ọlọ́run bá ní mamu wa o wa bashiri sabiri ọlọ́run láwọn tó bá wá sí sùúrù lérí àdánwò ká máa dunnú àdánwò sí mọ́ náà nìyẹn pẹ̀lú mọ́jà mi kéèyàn sí kíni kéèyàn sí sùúrù èyí tó fi parí ọ̀rọ̀ mi òun náà ni ṣáàrìtọ́ al-ibada ṣáàrìtọ́ al-ibada májẹ̀mú kíni jama májẹ̀mú ìbáadà aláwọn ìbáadà tọ́jọ́ ọ̀ràn àyàn àbí aláwọn tọ́jọ́ náfílà ìbáadà tọ́jọ́ ọ̀ràn àyàn nínú ọ̀run òun náà nínú wákàtí márùn-ún náfílà rẹ̀ náà ní súnà rọ́tíbà àtàwọn náfílà tá a máa yàn yẹn ààwẹ̀ ó ní ọ̀ràn àyàn Ramadan àwọn náfílà rẹ̀ ń kọ́ 13, 14, 15 ojú ọ̀run àti alamisi àti Monday Arafat Ashura àbáwẹ̀ mi tọ́wọ́ fi lérí fọ́lọ́hun bí ó ṣe ẹ̀dá tó àbí ọjẹ́ gbèsè kàfàrà àwọn àwẹ̀ tọ́jọ́ ọ̀ràn àyàn ọwà àwọn àwẹ̀ súnà náà sí kíni ọwà lẹ́yìn náà ni sàkáwà ọ̀ràn àyàn nìyẹn owó rẹ̀ bá ti wọ 147 nísìnyí ọyọ sàká ọ̀dà sí 40 ìdákan sàká ń bẹ̀ 1,762,320 naira tọba ti ní lákàntì bọ́ọ̀ bá yọ sàká rẹ̀ ó jìyà àdánwò dé ilé ayé èyàn wà lè wọná lọ́rùn torí wọn nìkan kọ́lọ̀ dá sílé ayé ọlọ́run wá ní kọ́ dá sí 40 ìdákan ní kíní ó ní sàká 2021 káwà yí jẹma tọ́ kí n ti ti sọ bẹ́ẹ̀ torí nígbà tó máa padà gbọ́rọ̀ yìí kọ́mọ́dé pé eléyìí náà wọ́n mọ̀ sí kíní ni wọ́n máa lò torí pé 85 grams of gold òun ni iye tó máa ń ta iye yẹn ni sàkáwọ̀ iye yẹn ni sàkásí kíní ọwọ́ ní ma wá yàtọ̀ lọ́dọọdún 2000 kláwà yìí 21 wọ́n náà lọ́dọ̀ lè bèèrè lọ́jà sàká yìí ẹ̀yọ́ máa yá mi ẹyọ sàká fún ìmáàmù fáwọn tálíkà ìmáàmù ní ó sì mú bẹ́ẹ̀ jọba sí lọ́wẹ́ àwọn ogó àtàwọn ọmọ olókan táwí náà á fún wọn bẹ́ẹ̀ àwọn tálíkà ara wa gbé wọn dìde ara kẹ̀kẹ́ náà pẹ́pọ̀ àrọ̀ kadà fún wọn táyé wọn fi nítumọ̀ lẹ́yìn náà sàárà wà lẹ́ni tó wọ̀rọ̀ wọ sàká bọ́ bá ti ń jáde láàárọ̀ bọ́ bá ti mú owó mọ́tò ẹ lọ́wọ́ owó kílókù tó mú ságbó sàárà aburú ní ṣe ọ́ tó fi lọ tó fi dé ibi tó ń lọ yẹn gan ó lórí ìgbà mẹ́ ó lè gba 10 million naira ọwọ́ fún alubára ní 5 naira ẹ gbọ́jọ́ mọ́ ilé ìgbà kọ́ńtrátì 10 million èlò ló mú dání alubára 5 naira ó tún ṣe nípa 20 naira lọ́wọ́ rẹ̀ ọmọ ìgbòho ńlá àmọ́kọ̀ fẹ́ fẹ́rọ ọlọ́wọ́ bá lówó tó ṣe kíni owó tó ní túmọ̀ ọkọ̀ fún 5,000 naira ó kò fáfójú mọ́kò fọ́mọ́ ẹ̀ o
má kó fọ́mọ rẹ̀ o afọ́jú kó sí kíni afọ́jú dáwọ́ máa o ọba ti fọwọ́ rà láì tó bá ti nà ó ti mọ iye gẹ́gẹ́ tó ti yùsùn mọ́ ìyá tó dòkólẹ̀ lọ́dẹ́ pé ẹsẹ̀ rẹ̀ wúbọ̀ mọ̀ báyìí ní fà bí ejò ó fún 10,000 yọ́ ma wọ́ lọ báyìí pé bí wọ́n náà bá wẹ́yìn ó rí gbójú yọ́ pàdé ìjọ́ ma sọ ni pé wọ́n arákùnrin yìí oríro ní burú àdúrà ló gbà àdúrà ló sì gbà lóòtọ́ sàárà dá púpọ̀ lẹ́yìn náà sàárà tá ṣe kọ́mọ̀ jẹ́ sàárà tó ní ṣe pẹ̀lú bídà ibi tí lọ gẹ́gẹ́ nìyẹn májẹ̀mú ìbádà náà ní kó jẹ́ pé ìbádà wa kó jẹ́ khalisan lillah ala lillahi dinu al-khalis ọlọ́wọ́n bá ní ìbádà tá a bá ṣe with sincerity ọlọ́wọ́n gbà ó dákun gbogbo náfìlà tó bá yàn gbogbo ìbádà tó bá ṣe tó bá jẹ́ pé o lè ṣe ń kọ̀rọ̀ tó ní gbẹ̀ṣẹ̀ kọ̀rọ̀ ni kò ti máa ṣe náfìlà àánú lé ó ní ládàá di náfìlà mọ́sálásí lọ gbogbo ìbádà tó bá jẹ́ pé ọláǹfààní àti ṣe ní kọ̀rọ̀ má ṣe gbangba ìran ọ̀rọ̀ yẹn ń ṣe gbangba lòun àbí ìran jímà gbangba ni má ṣe náfìlà lóru láàrin wa Allah subhanahu wa ta'ala ọ̀kan náà àwọn ẹni rí ó ní ẹ̀dàkùn ẹ máa ṣiṣẹ́ kọ̀rọ̀ pọ́pọ́ o ọlọ́pọ̀lọpọ̀ àwọn ṣẹ́tàn ṣe táwọn èèyàn rí yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò sínú fáìlì wa o nítorí àdámẹ́ ẹ̀dá ni pé kọ́fẹ́ káwọn èèyàn orí hùn tó wọ́n bá ń ṣe dáadáa kò ní fẹ́ káwọn èèyàn orí hùn tó wọ́n bá ń ṣe àbúrú ọ̀sẹ́ nìkan tí kèé fẹ́ káwọn èèyàn máa pè wọn lẹ́ni ọlọ́run ẹni kó tẹ̀sí bá sọ́run jàmá kí ló fẹ́ káwọn èèyàn gbà wọn dá kí ló fẹ́ káwọn èèyàn gbà wọn jàmá àbí wòlíì ìtumọ̀ ẹ̀ nánu èyí tó fi ìtẹ́ síjì káńkọ́ tí lọ ládùúgbò ìtẹ́ ìkírun ọfẹ́ kan mọ̀ pé àwọn atẹ́ ìtẹ́ yẹn náfílà ní wọ́n bá ti dé làwọn ti ń sẹ̀sìn mọ́tàrẹ ìwọ́n náà mọ́tò ń ṣe bí ọ̀rọ̀ rẹ bá dúrà máa wà lọ́wọ́ kò dàrú mọ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọsìn oyè wọ́n fẹ́ ṣe sàárà máa ṣe sàárà àkọ́kọ́ mọ́tò àṣírí àwọn èèyàn tako tó gbò ó ọlọ́run àmọ́ omi ìwé láti yábùdùlá ọlọ́run bá ní àpáyín láti ẹ̀ka wá sí kankan lé ayé àbíkẹ́ wá sẹ̀sìn kí ló wá wí oní mukhlisina lahu-d oní àmọ́ ẹ̀ṣẹ́ pẹ̀lú ìkìláàsì ìkìláàsì yẹn gbogbo alálọ́ lè bẹ lọ́wọ́ ọba kọ́lọ̀ sànú wọn mẹ́wọ́ máa bá bá ń jíṣẹ́ ọlọ́wọ́ ọba ó wá jíṣẹ́ níbi pé ó kátírà níbi ojú rẹ̀ sì fọ́ etí rẹ̀ di níbi wàhálà dáwà ó ti tẹ̀ báyìí irúnkù wọ mọ́sálásí ni níbi wàhálà dáwà gbogbo ara rẹ̀ pátá ó ti ṣe kí ni ó ti fún báláwú àwa tú ẹ̀mí rẹ̀ àwa rí pé gbogbo tí ń ṣe yẹn kò ṣe nítorí ọlọ́run wọ́n ní gbogbo tó ṣe sílé ayé kò ní bá lọ́run lọ́bá ti dọ́run wọn lọ́lọ́run ní máa lè gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ àwọn tí òun ṣe kárí ní fún nígbàtọ̀ wà láyé ó fún ní o ọ̀fẹ́ káyí náà tẹ́ná lérí irun ọ̀rọ̀ àwọn èèyàn tó wọlé ọbẹ̀rẹ̀ bá kọ́rà ìwọ́n náà mọ́ tó ń ṣe o ọmọ pé tó bá ń kí nínú ilé àlàálà ni àwọn èèyàn wọlé ọ̀farabalẹ̀ kí ọlọ́run ní gbà o nítorí pé àníyàn tó fi innamal a'malu binniyat kò sí tó fẹ́ ṣe tẹ́lẹ̀ pé àníyàn ò ní ṣáájú fún ọ ẹ dákun ẹja tọ́jú sincerity wa o káwọn wojú rere àwọn èèyàn kan sanwó lẹ́sàn ọlọ́run Allah ní ká máa ṣe fún lẹ́yìn náà ṣáàtò lẹ́ẹ̀kejì mutaba'atu rasulillah òun náà gbogbo tàbá ti fẹ́ ṣe kájí ọmọ níbàmú pẹ̀lú súnnà tànàbí tàbá ti pè ní ìjọsìn qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run bá ní ìrẹ́ ànábì sọ fún wọn yí pé táwọn àgbà wọn fẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run wọn fẹ́ sin lọ́hun ìwọ nìkan tẹ̀lé o ànábì ní èmi ni ẹ tẹ̀lé ká lọ sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun bí bá ṣe kí gẹ́lẹ́ nítorí àwọn alẹ́ láàrin àwa àtàwọn sòfíà nìyẹn àwọn sòfíà wọ́n ní ṣe ọlọ́run ọba ò ní a ṣe la ilaha illallah a níbẹ̀ ni ọlọ́run ni a ṣe ẹ̀yìn kí láti tẹ́ ní à ń ṣe la ilaha illallah onírọ̀lẹ́ jímọ̀ a ní àní ẹmọ́ ṣe la ilaha illallah ẹwọ́nú yàrá yẹn máa lọ lè ṣe àbí kò sí kájọ sínú mọ́sálásí wọn nìkan nírọ̀lẹ́ jímọ̀ kọ́ mọ́ ṣe àmọ́gbàdé ti kójọ ohun tẹ́ ń pariwo papọ̀ ohun tẹ́ tí a sọ yẹn ó ti kúrò nílànà tá níbi ṣe kí ni tá níbi gbé wa ẹ̀sìn ànábì ní ọkọ̀ ṣe ànábì àáṣe tá níbi ṣe àáṣìṣe lọ́nà tá níbi gbà ṣe ọ̀nà tá níbi gbà ṣe yẹn ní ń dá iṣu lẹ̀ mo lè pàdé bàbá wa kan nínú àwọn àgbà sòfíà ní Ìlọrin láìpẹ́ yìí èmi máa ń wọlé tọ̀ wọn mo ní bàbá nínú àwọn tọkọ wa ń kéwù náà mo ní bàbá mo ní ẹ má ṣe sùfí máa bàbá ní kí n sọ bí tí Ọlọ́run ti ní ká má ṣe la ilaha illallah mo ní kò sí
ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ní ká máa ṣe astaghfirullah mo ní kò sí, ọlọ́run ni a máa ṣe lọ́wọ́ ń bẹ̀. ìbẹ̀rẹ̀ ọlọ́run ti ní ká máa ṣe sàlátù mo ní kò sí, ọlọ́run ni a máa ṣe lọ́wọ́ ń bẹ̀. wọ́n ní kí lóde tó wá ní fílẹ̀, kí lóde tó ní fílẹ̀, mo ní tí tó dé tí mo fi ní kẹ́ fílẹ̀ ni pé ẹ̀ ń kírun abẹ́ kírun wọ́n làwọn kírun ìrún tẹ̀ ń kí yẹn bá Ànábì sì kí gẹ́lẹ́ ni wọ́n ní ká máa kí, ṣẹ̀rí àjìdá lọ yẹ bá Ànábì sì ṣe gẹ́lẹ́ ni wọ́n ní ká máa ṣe. zikiri ìrántí Ọlọ́run ìbádà ni àbíkẹ́ ìbádà ni zikiri bá Ànábì ṣe zikiri gẹ́lẹ́ bá Ànábì ṣe zikiri gẹ́lẹ́ láàmú ṣe kíni láàmú ṣe. Ànábì ọ̀tá sọ kò sì sáyà fásọ kò sáàdìsì fún ẹ̀ka sọ́lẹ̀. ẹlẹ́ẹ̀kejì Ànábì ò ṣe dáhìrá lẹ́yìn náà Ànábì àtàwọn sábà yìí pariwo mọ́sálásí aláha 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 la ilaha illallah la ilaha. ẹni tí máa ń kọjá lọ tó wọ́n dá kan mọ̀ ẹ̀sìn ní ó rò pé wọ́n ṣe wọ́n ń wí ọ̀rọ̀ ẹ̀sìn jáde lẹ́nu àmọ́ wọ́n ti yapa bá Ànábì ṣe kí ni Ànábì dẹ̀ ni máa ń ya iṣẹ́ mi kùn ẹni tẹ́mi rẹ̀ bá gbóná ifá ṣayára kìtì láàfà kẹtẹrẹ ẹ̀rì yapa nínú ẹ̀sìn gan ẹ̀rì yapa tí wọ́n pọ̀ nínú ẹ̀sìn fa alaykum bisunnati 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 bẹ́ẹ̀ mi ṣe ṣe ní kẹ́sẹ́ kí ni kẹ́sẹ́ ìtàwọn kí wọ́n gbóyè nìyẹn kẹ́sẹ́ pé àfẹ́kẹ́ ṣe bá dà ẹlòmíì sì lánìyàn tó da nínú wọn ìkíláàsì wà àmọ́ kò sí mọ̀tábà wọn ò gbé gbọ̀nà tá Ànábì gbé gbà lójú òdi tọ́lọ́wọ̀n nígbà ṣé ọ̀rọ̀ wọn pọ̀ ọ̀láyìn pọ̀pọ̀ ọlọ́wọ̀n nígbà bídíà. Ànábì ní man amila amala ẹni bá ṣiṣẹ́ kan laysa alayhi amruna èmi Ànábì ó pàṣẹ pé ẹsẹ̀ báyìí fahuwa radd ọlọ́wọ̀n dá padà. Ànábì ní ẹ má dá mi ilẹ̀ máa fa alaykum bí sunnati súnà mi ní kẹ́ máa ṣe gbogbo ìbádà tá a bá ṣe tí ó bá ti yapa súnà ọlọ́wọ̀n nígbà mọ́. àwọn èèyàn ń ṣe sàárà ẹni tí ń fún àgbàdo sódì títì kí ní ń ṣe sàárà sọ́wọ́ bá súnà mu ẹni tí ń fún àyọ̀ sódì títì sàárà ní ń ṣe sọ́wọ́ bá súnà mu kó sì wá mú yẹn kó dì í kó lè fún àwọn tó wà lóṣìṣẹ́ wípé ká máa fi sọ bẹ́ẹ̀ sàárà nìyẹn ó gba ládẹ́ ọwọ́n fún sódì títì láì ṣe ṣẹlẹ̀. wọ́n wá ní àṣírí ni àṣírí wo gbogbo ohun tá a fi jẹ́ èèyàn pátá wà ní Kùránì gbogbo ohun tá a fi jẹ́ èèyàn ó wà nínú àdìsí gbogbo àdúrà tá a sì tá a fi gbà ó wà nínú Al-Qur'an gbogbo ìṣọ́ra pátá táàmàkà tágúrò oníṣẹ́ wa ó wà ní Al-Qur'an ó wà ní àdìsí. ẹ má jẹ́ àgbé tọ́lọ́n kalẹ̀ káwá lọ lè mú tẹ̀sùn. nídìí bẹ́ẹ̀ mo fẹ́ lọ́wọ́ wa fẹ́ nìkan kan wa gbogbo ìbádà tábà ṣe ọlọ́mọṣà jẹ́ sí pẹ̀lú sincerity káṣe nítorí ọlọ́wọ́ bá wa gbogbo ìtàbà ṣe ọlọ́mọjọ ya pàtàkì wa Muhammad gbogbo àwọn tó ti yé ọlọ́mọṣà jọ̀rọ̀ wa ọlọ́mọṣà jọ yé wa kọ́lọ̀ ṣe wọn lọ́wọ́ àdìjẹ́nà kọ́lọ̀ ṣàwádà lọ́wọ́ àdìjẹ́nà àwọn ètí ìgbà certificate àdìjẹ́nà o àyìnbá o àwọn tó gbà àwọn kẹ́rin Ukasha àti àwọn Abubakar Umar Usman Ali Said Saad tọ́lá gbogbo àwọn yẹn ti gba certificate àdìjẹ́nà ayé ráwọ̀ àìgbà àmbẹ́lọ́ ni àwọn ọmọ wọn sọ pé sẹ́yìn tó àdìjẹ́nà náà ọ̀láyà ìwọ kọ́dà àti bàbá wọ̀ àbábẹ́ àá sì dúró lórí ojú ọ̀nà láti wọ àdìjẹ́nà àdìjẹ́nà wọn sábà tàbí kọ́ ẹni tó bá ń lọ lẹ́yìn gbìyànjú يلتمس في العلم تيلو الإمام القرآن السنة سهل الله به طريقه إلى الجنة. أنا أقول لهم وش ولا الجنة هرمي. يعني إذا بقروني لين أوام به إنه بدأوا كم سواء لو الجنة وما سينا لو الجنة وسؤال لوري لي ودرس نان شيء ولا ما دبر سوا. أنا ما جي أسمع من ذلك يا أما وكنت أقول في الدنيا يا برادة اسم كلام مرة تبادلهم بين سواء لو جو قارين فايدوا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد